أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Akí Ọlọ́run Ọba lọ́pọ̀lọpọ̀ kíkí lọ́pọ̀lọpọ̀ yìn. Akí Ọba Ṣẹ̀dá, akí Ọba tó ṣáájú gbogbo ẹ̀dá, akí Ọba tí ń tọ́jú gbogbo ẹ̀dá, akí Ọba tí ó kányìn gbogbo ẹ̀dá nígbà tí kò bá sí ẹ̀dá kankan mọ́. A bẹ̀ nínú àánú ẹ̀, a bẹ̀ nínú ọlá rẹ̀ tọ́pọ̀ tí ò lópin, kó bá wa kí Ànábì Muhammad, kó bá wa gẹ̀ ẹ́. A bẹ̀ nígbà tí ó jẹ́ kóhun ló lágbára jùlọ tó sì níkẹ̀ẹ́ tó jùlọ. Kó bá wa kẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run, àwọn ẹni rere bí wọ́n ti pọ̀ tó ní. Kó bá wa fi kẹ́ rẹ̀ tó jùlọ kárí gbogbo wọn. Àti gbogbo àwọn àfáà tó kọ́ wa ń kéwú, àwọn òbí tó bí wa, Ọlọ́run bá wa ṣàánú wọn. Káàánú rẹ̀ kó má dò lórí wọn, kó dórí gbogbo àwa náà lápapọ̀. Àkí gbogbo mùsùlùmí ọkùnrin obìnrin, gbogbo ọmọdé àtàgbà tí ń wò wá gbọ́ wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíra wa káàbọ̀ kú sí orí ìtẹ̀síwájú wa nínú ẹ̀kọ́ tá ń dára wa nínú ìgbésí ayé Ànábì. Ọlọ́run ṣá jẹ́ ó wúlò fún wa, kó jẹ́ ó ṣàǹfààní fún wa. Àfáà tá ń ka tírà rẹ̀ náà, Ọlọ́run bá ṣàlékún kẹ́ ìgẹ̀ fún, bá foríjìn, bá wa yááfì rẹ̀. Naam, ibi tá a bá ìtàn náà dé, ó ní ìrìn àjò Ànábì sallallahu alaihi wasallam tó tẹ̀síwájú láti Mákà nígbà tí ìyọ̀ǹda Ọlọ́run ti dé fún un pé kó máa lọ sí Mádínà. Bó ṣe rìn láti Mákà tí ó fi wá dé etí bèbè tó fẹ́ wọ Mádínà, níbẹ̀ ni a ti dánu dúró. Àfáà ní hatta idha ata ila Quba'i nazalaha bis-sa'di wal-hana'i fi yawmil ithnaini li-thinta ashra من مولد من شهر مولد فنعم الهجرة أقام 4 لديهم وطلع في يوم جمعة فصلى وجمع في مسجد الجمعة وهي أول ما جمع النبي فيما نقلوا وقيل بل أقام 14 فيهم وهم ينتحلون ذكرا وهو الذي أخرجه الشيخان لكنما مر من الإتيان لمسجد الجمعة يوم جمعة لا يستقيم مع هذه المدة إلا على القول بكون القادمة إلى قبى كانت بيوم الجمعة بنى بها مسجده وارتحلا لطيبة الفيحاء طابت نزلا فبركت ناقته المأمورة بموضع المسجد في الظهيرة فحل في دار أبي أيوب حتى ابتنى مسجده الرحيبا وحوله منازلا لأهله وحوله أصحابه في ظله
طابت به طيبة من بعد الردى أشرق ما قد كان منها أسودا كانت لمن أوباء أرض الله فزال داؤها بهذا الجاه ونقل الله بفضل رحمته ما كان من حمى بها للجحفة وليس دجال ولا طاعون يدخلها فحرزها حصين أقام شهرا ثم بعد نزلت عليه إتمام صلاة أكملت أقام من شهر ربيع لصفر يبنى له مسجده والمستقر وودع اليهود في كتابه ما بينهم وبين ما أصحابه وكان بادئ الأمر بالأذان رؤيا بن زيد أو لعام ثاني oni hatta idha ata ila Quba bá Nábì ṣe ń bá ènìyàn bọ̀ nìyẹn láti Maka títí fá tó fi dé àyè kan tán pè ní Quba. Ó jẹ́ ìlú kékeré kan tí ó wà ní ká tó wọ Madina. Níbẹ̀ la Nábì sallallahu alaihi wasallam bá ìrìn dé, níbẹ̀ ló kọ́kọ́ sọ̀kalẹ̀ sí. Pé ìlú Quba àwọn tó bá ti lọ hajj àti umrah rí máa rántí mọ́ṣáláṣí tí ń bẹ ní Quba. Mọ́ṣáláṣí tán kùn ní kọ́lọ̀ white ńláńlá ní tí ń bẹ ní Quba tá a ti máa ń lọ yẹn náfìlà. Èyí tí wọ́n lá Nábì sallallahu alaihi wasallam sọ pé bí yẹn bá yẹn náfìlà ń bẹ náfìlà rákà méjì bí yẹn bá yẹn ní Quba ńṣe ni ó dàbí ládá tí wọ́n fún yóò máa dọ́gba pẹ̀lú ládá ẹni tó ṣe umrah fọ́lọ́hun. Ànábì ò lè má lọ bẹ̀ lọ sí ọ̀sẹ̀ nígbà tó padà wọ Madina tán. Àmọ́ lákọ̀ọ́kọ́ ọjọ́ tí ó sọ̀kalẹ̀ sí Madina Quba yẹn ni ó sọ̀kalẹ̀ sí. Ṣáwọn sàábé kan dẹ̀ ti sọ̀kalẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn tó ṣáájú Ànábì ṣe hijira wọ́n ti sọ̀kalẹ̀ síbẹ̀. Àwọn kan ti wọnú ìgboro Madina, àwọn kan dúró ní etí bèbè ń bẹ̀. Etí bèbè yẹn l'Ànábì náà wá sọ̀kalẹ̀ sí sallallahu alaihi wasallam. Ará Madina ti ń retí, wọ́n ti mọ̀ ipò ti wà lọ́nà yìí tí ń bọ̀ wá, wọ́n ti gbúròó, wọ́n wá ń retí wọ́n ní àwọn ti lọ jókòó látàárọ̀ tí ilẹ̀ bá ti mọ́ báyìí làwọn ti lọ jókòó ní bòdè. Wọ́n máa retí pé ó fẹ́ dé títí tóòrùn ó fi yọ. Tóòrùn bá ti yọ tó di kóòrùn ńlá wọn mọ́bẹ̀ wọ́n ti wọlé lọ kódà pé kìí ṣe ní òde. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ láàrin ijọ́ mélòó kan. Wọ́n ti dé bẹ́ẹ̀ níjọ́ tá Nábì sallallahu alaihi wasallam ó wọ Madina. Wọ́n ti wà ń bẹ̀, wọ́n ti ń retí. Ìgbà tó di pé òòrùn ń dé wọ́n ti ń yẹ̀yìn padà. Yẹ̀húdí lẹni tó kọ́kọ́ rà Nábì sallallahu alaihi wasallam. Bó ti rí ó ti ráwọn kan tán bọ̀ lọ́ọ̀kan tán ṣàwọṣọ funfun wọn lọ bí mẹ́rin. Ànábì Abubakar, Abdullah ibn Urayqit àti Amir ibn Fuhaira tí wọ́n ń bọ̀ láti ọ̀kan. Ẹgbà wa tàmí sọ pé Sayyidina Ali radiyallahu ta'ala anhu ó bá wọn lọ́nà lẹ́yìn tó ti fi gbogbo àwọn nǹkan tá Ànábì tọ́jú sí lọ́wọ́ pé bá mi fi jíṣẹ́ fáwọn tó ní tó jẹ́ kó dá Ali dúró sí Mẹ́kà. Nígbà tó yá Ali padà ṣe bákan ó tètè ṣe dúdú tí wọ́n ní ó ṣe, ó bá wọn lọ́nà. Àwọn ẹgbà wa tàmí sì sọ pé Ànábì sallallahu alaihi wasallam ti dé Quba, ó ti sẹ́tù kó tó wá di pé Ali bá wọn ní Quba. Ní pé kìí sọ̀nà ló ti bá wọn, Quba ló ti bá wọn. Èyí ó bá wù kó jẹ́. Yẹ̀húdí tó wà lókè orí òkè kan bó ti rí àwọn tó wọṣọ funfun lọ́ọ̀kan ló bá pariwo ẹ̀yin Lárúbáwá ṣe bàbá yín tí ń bọ̀ wá. Bàbá ló pè é retí ẹ̀yọ ń tọ̀ láti ṣe pàtàkì kọ́ dàbí bàbá yín. Ṣe ìyálàyà yín tí ń bọ̀ tẹ́ ń retí tẹ́ bàbá rẹ̀ tẹ́ gbé lórí bí ìyálàyà yín yìí ṣe ń kọ́ lóde yìí. Ó ń tọ̀ wọ́n èṣe mùsùlùmí tiẹ̀ Júù ni. Wọ́n sọ fún àwọn Lárúbáwá pé ṣe òun lóde yìí òun ní bọ̀ látọ̀ọ̀kan yìí. Gbogbo wọn náà dìde sí inú wọn dùn, ara wọn yá láwọn tí wọ́n tọrọ ṣojú ń jọ́nà táwọn àbẹ̀ sallallahu alaihi wasallam. Ara wọn yá, wọ́n pàdé ẹ̀ pẹ̀lú dùnnú àti ayọ̀. Àfáàní hatta idha ata ila Quba, nígbà tá Ànábì dé Quba nazalaha bis-sa'di wal-hana.
Ànábì sọ̀kalẹ̀ síbẹ̀ pẹ̀lú oríire àti ayọ̀ àti ìdùnnú. Ìsọ̀kalẹ̀ wá ń jẹ́ fi yaumi lithnaini lithinti ashara, ó ṣe déédéé ìjọ Monday lithinti ashara, nígbà tí òǹkà di ìkejìlá min shahri maulidin fa ni'mal hijra, ní oṣù tí wọ́n bí Ànábì sallallahu alayhi wa sallam, oṣù maulidi, oṣù tá a bí, oṣù yẹn ìjọ kejìlẹ́ rí pé bíbí rẹ̀ náà nígbà tá à ń sọ̀rọ̀ ìjọ wọn bí Ànábì sallallahu alayhi wa sallam tá à ń dárúkọ oríṣiríṣi ọjọ́ oríṣiríṣi oṣù, a ní ìtọ́gbajúmọ̀ jù ní ìjọ kejìlá. Àwọn ẹlòmíì tún pè láwọn ọjọ́ míì, wọ́n tún pè láwọn oṣù míì. Nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam ó ti wá ṣe hijira, ending sọ́fàr ló gbéra, ìparí sọ́fàr ló gbéra, kìí ṣe muharram tó máa ní hijira, muharram kọ́ la Ànábì ṣe hijira o. Muharram tí kàlẹ́ndà máa ń bẹ̀rẹ̀ tó jákọ̀ọ́kọ́ oṣù lórí kàlẹ́ndà kọ́ ló ṣe hijira. Rabiul Awwal ló ṣe hijira, oṣù Rabiul Awwal tí abẹ̀rẹ̀ dẹ ẹ̀kọ́ fúnra wa yìí kí oṣù tán bí Ànábì sallallahu alaihi wasallam, oṣù yẹn náà ló ṣe hijira. Ṣé ẹ̀ nígbàgbé kóṣù yẹn náà wọ́n làwọn kan sọ pé Kùránì bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀, torí oṣù yẹn ló pọ̀ mọ́ 40. Nígbà tó sì pọ̀ mọ́ 40 ni Kùránì bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀, so oṣù náà ló bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀. So oṣù tó ṣẹlẹ̀ nínú oṣù tí ń di méjì, wọ́n bí ń bẹ̀, ẹnu kò sí pé ni wọ́n bí èyí tó yẹn jújù. Àwọn míì náà tún wí mí o, àwọn kan ní Ramadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ tí èyí tó lálàáfíà jù ní pé Ramadan Rabiul Awwal wọ́n bí Ànábì, oṣù yẹn ìjọ tí wọ́n bí ẹnu kò sí, àmọ́ inú oṣù yẹn náà ni. Inú oṣù kan èyí náà lọ́wọ́ ni wọ́n ní Kùránì bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ fún, làwọn kan sọ bẹ́ẹ̀. Inú oṣù kan èyí náà l'Ànábì sallallahu alaihi wasallam wá wọ Madina, ending sọ́fàr ló gbé ìrìn, àmọ́ nígbà tí ó wọnú Madina sí inú oṣù Rabiul Awwal kan yìí náà tún ni. So wọ́n á ní ìjọ kejìlá oṣù Rabiul Awwal ló sọ̀kalẹ̀ sí Madina. Àwọn míì nínú àwọn òpìtàn ní ìjọ kejìlá kọ́, àwọn kan ní ìjọ kejì Rabiul Awwal, àwọn kan ní ìjọ kìíní Rabiul Awwal, àwọn kan ní ìjọ kẹtàlá, àwọn kan ní ending Rabiul Awwal, ìjọ tó kù tí Rabiul Awwal ó parí táàmù Rabiul Akhir ni Ànábì wọ Madina. Àwọn kan ní 22nd rẹ̀ ni, àwọn kan ní ìjọ kẹjọ rẹ̀ ni, àwọn kan ní 18th. Oṣù yẹn ṣá ni ẹnu pàdé sí, ìjọ wo gangan ẹ má fà á mara yín lọ. Ànábì sallallahu alaihi wasallam wọ Madina, àmọ́ ó dé sí Kuba, abúlé tán pè ní Kuba ní bóde Madina, ní àbáwọlé Madina, sí ọ̀dọ̀ àwọn ìdílé kan àti ìran kan tí wọ́n pè ní Banu Amr ibn Auf. Ìdílé Amr ibn Auf, ọ̀dọ̀ wọn ni Ànábì sallallahu alaihi wasallam dé sí, àwọn náà kọ́kọ́ gbà lálejò ń bẹ̀. Àwọn tó lọ pàdé Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n rí ṣé mọ̀ pé nígbà tí wọ́n lọ Mẹ́kà lọ gba Islam láti Madina, àwọn tó kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ọjọ́ àwọn 6, àwọn kan ní 8. Àwọn tó tún lọ sí kejì wọ́n tún sì pọ̀ sí díẹ̀, wọ́n ti di ìlọ́po, wọ́n ti di 12 àbí ká ní wọ́n di 16. Wọ́n lọ gba Islam, wọ́n lọ bá Ànábì ṣàdéhùn. Àwọn tó sì gba Islam nú wọn tẹ́lẹ̀ túrì ní àdéhùn wọn. Wọ́n ṣẹ̀ wá lọ ẹlẹ́ẹ̀kẹta, wọn náà lé 70, ìyẹn labára wa sọ gbẹ̀yìn tẹ́ ẹ bá gbàgbé. Gbogbo àwọn tí wọ́n lọ yẹn àwọn ti dá Ànábì mọ̀ sallallahu alaihi wasallam, àwọn ti rí wọ́n ti mìtì ẹ̀ ní Mẹ́kà, wọ́n ti padà sí Madina. Àwọn tán jọ mọ́ Mẹ́kà náà bí irú àwọn Umar àtàwọn Musa ibn Umair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, táwọn jára Mẹ́kà tá Ànábì ti fi wọ́n sọwọ́ sí Madina, wọ́n ti lọ dúró dá Ànábì Madina, àwọn dá mọ̀ Mẹ́kà làwọn gbé dàgbà, àwọn yẹn náà ti wà lọ́hùn. Ó wá kù àwọn tán ti gba Islam lọ gbáà ní Madina tí wọ́n ti rà Ànábì sójú. So wọ́n fẹ́ rí pé àbí gold ni wọ́n fi build ẹni tán wí òní, àbí fàdákà ni wọ́n fi ṣẹ̀ṣẹ̀ dẹ́ ni, bó ni ó ṣe rí, yóò fáyín o, yóò jẹ́ èèyàn gíga o, èèyàn tẹ́rẹ́ ní ọ̀jẹ́, èèyàn kúkúrú ní ọ̀jẹ́, kálukú wọn fẹ́ rí. Kódà ẹlòmíì ò tí ì gba Islam, but òfófó wípé ta lẹ́nu ta ló ń tọ̀ òun tán tẹnu mọ́ tán sọ, òun náà tẹ̀lé wọn débẹ̀. Gbogbo wọn jọ lọ pàdé Ànábì sallallahu alaihi wasallam ní kí afẹ́ rí. Ẹlòmíì náà fẹ́ gba Islam, bẹ̀ tí mo fẹ́ rí sójú náà, irú èèyàn wo ni, bó lórí, bó kí lọ́jọ́. Wọ́n á débẹ̀, àwọn tán lọ bá pàdé ní Abubakar lọ́pọ̀lọpọ̀ èèyàn kí ní kíkí pé Ànábì Ọlọ́run ni, òun náà ń kí jù. Ànábì sallallahu alaihi wasallam ń bẹ lẹ́gbẹ̀ẹ́. Tẹ́ bá dàbí ẹ̀yin tẹ́ ti ń bá wa ká lọ láti bẹ̀rẹ̀ description Ànábì sallallahu alaihi wasallam tá mú wá bó lára rẹ̀ ṣe rí.
ó jẹ́ nìkan tó lára kìí ṣe pé èèyàn tínrín tí ò wá lára rárá ó sì jẹ́ nìkan tí ẹ kò ga jù kò wá kúrú jù so àti bí irùngbọ̀n ànábì ṣe rí gbogbo ẹ̀ láti sọ bí àwọ̀ rẹ̀ náà ṣe rí Abubakar ó yára ní irùngbọ̀n jà ànábì lọ àwọn òkìtàn kan sì sọ pé ó ju ànábì lọ lọ́jọ́ orí díẹ̀ àmọ́ ètò lálàáfíà jù nípa ànábì jù lọ lọ́jọ́ orí díẹ̀ àmọ́ Abubakar yára ní irun funfun ju ànábì sallallahu alayhi wa sallam ṣáájú ànábì sallallahu alayhi wa sallam ànábì ò tètè ní irun funfun kódà tó fi kúrò láyé náà àwọn tó ń júwe rẹ̀ ṣáná sọmọ Málíkì kan ní sọ pé gbogbo irun funfun tá ànábì ní níbi irun gbọ̀n rẹ̀ òun kíyèsí rí pé kó wọ́n kà ní méjì mẹ́ta kọ̀kọ́já 20 tí irun funfun bẹ̀rẹ̀ sí ní máa jáde lára ànábì sallallahu alayhi wa sallam ànábì sì lò 63 years láyé but olódodo àtà ànábì ń wọ Mádínà yìí náà ó ti pé 53 éjì rẹ̀ ti pé 53 tó 13 years ló fi jíṣẹ́ Mákà ó dé pé 40 ní adé dìde ló jíṣẹ́ ó fi 13 years jíṣẹ́ ó ti dé éjì 53 nù kò tí ì máa wá ní irun funfun dàbí alára Abubakar ti ní irun funfun òun làwọn èèyàn ń lọ bá èèyàn tẹ́rẹ́ l'Abubakar àmọ́ ti ní irun funfun so òun làwọn èèyàn ń fọkàn sí pé yóò já ànábì Ọlọ́run pẹ̀lú ìrísí àgbàlagbà òun lọ́pọ̀lọpọ̀ ń kí ní kíkí tànábì Ọlọ́run wọ́n kí ànábì ní kíkí póhùn gangan ní ànábì Ọlọ́run ìyẹn náà tún fún wa lára pé ànábì kò jókòó ní jókòó ìgara ká pé ó jókòó ní jókòó ọlá ni àtọ́kẹ́lẹ́ ti mọ̀ pé ẹni yìí ní ọ̀jẹ̀ torí kò ní jókòó ńlẹ̀ńlẹ̀ táwọn yòókù bá jókòó ńlẹ̀ńlẹ̀ wọ́n dá jókòó níbì kan wọ́n wá ga ńláńlá kan fún síbì kan ní ànábì kìí ṣe bẹ́ẹ̀ ibi àwọn èèyàn bá jókòó sí ni mọ̀ jókòó ẹ̀mí ànábì àmọ́ jókòó lérí yẹ̀pẹ̀ ibi tí tẹríba rẹ̀ dé sallallahu alaihi wasallam padà bọ̀ wá sọ àwọn ìwà rẹ̀ bí ó ṣe rọrùn fún àwọn tẹ́ jẹ́ ẹrú ní Mádínà láti mọ fọwọ́ fa ànábì sallallahu alaihi wasallam pé ká lọ mọ fẹ́ bí ọ ní béèrè ẹrú ó sì ní ọwọ́ tán mọ́ fi tútì ẹrú nígbà tá à ń sọ yìí wọ́n gbogbo wọn fìrì sáà ànábì nítoró rẹ̀ ńlẹ̀ ọ tẹríba fún wa ó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ Abubakar àwọn èèyàn wa lè ṣe yàtọ̀ tálà ànábì Ọlọ́run Abubakar wọ́n tún wá ń fọkàn sí pé yọjà ànábì òun lọ́pọ̀lọpọ̀ ń kí pẹ̀lú ọ̀yàyà jù àwọn tó ṣojú wọn ń pìtàn wọn á ní ìgbà táwọn tó mọ̀ pé Abubakar kọ́lá ànábì òun ní ìgbà tí oòrùn débi ìbòjì tí wọ́n jókòó sí tábùbákir wá rí pé oòrùn ti mú ànábì ó wá dìde ó wá máa sọ rẹ̀ ó wá fi kọ́fà orí ànábì báyìí níbẹ̀ lára tí wọ́n ń fún àwọn pé àwọn ti mọ́fò ẹni tán faṣọ bò lérí yìí ni ó jẹ́ ànábì Ọlọ́run kò ní jẹ́ bàbá tí ó nírun gbọ̀n funfun yìí sallallahu alayhi wa sallam wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ pẹ̀lú ìdùnnú àti àráyá kódà wọ́n ní ilé tá ànábì ń sùn nígbà tí ó sọ̀kalẹ̀ sí Kùbá ilé arákùnrin kan tán pè ní Kulthum ibn Hidm nínú àwọn ọmọ Bani Amr ibn Auf tí ànábì sallam sọ̀kalẹ̀ ságbó ilé wọn ni òun yìí sì ní kò tí gbà Islam wọ́n lẹ́lẹ́bọ ni níjọ́ náà wọ́n padà gba Islam àmọ́ níjọ́ náà tá ànábì dé ẹlẹ́bọ ni yàrá ẹ̀ ló ti wá sùn tẹ́sí pé kò bá wàhálà dé tó bá yẹ pé mo fẹ́ gbógun ti gbogbo àwọn ẹlẹ́bọ mo fẹ́ mọ jà wọ́n lógun kán mọ́ kú dànù lọ́ba dé ni kò tún ní jẹ́ yàrá tẹ́sí pé ó dé pẹ̀lú ẹ̀ńtàǹpẹ̀ ní peaceful coexistence ẹnìkan kọ́ ní ó preach ẹ̀ fáwọn mùsùlùmí lé ní fún mùsùlùmí tó bá gbẹ́sìn rẹ̀ yìí anabi sallam náà dé nídìí pé mo wá dé wàhálà dé mo dé fìtínà dé sí yín lọ́rùn ẹ jẹ́ kí islam orí mú mi ẹjẹ́ àrí tiwa ṣe ìlóbi lódìjà ṣẹ́ẹ̀dẹ̀ mọ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí ayé ti káyé tó dìbò ṣe dà lénìí ẹ̀sìn tọ́ba àlú bá ń ṣe ní mọ́ impose lára àlú lérí kódà tó fi mọ́lẹ̀ Yorùbá tá bá wo history gbogbo àwọn ìlú ilẹ̀ Yorùbá tọ́ba bá ń sin òòṣà kan tẹ́nìkan bá tún dé tó bá tún fẹ́ dó òòṣà kan mọ́ sìn àbí mọ́ ṣẹ̀sìn míì yóò yíwọ́ ibi tọ́ba bá dájú kọ tí gbogbo ìlú dájú kọ wọ́n fẹ́ kí wọ́n náà dájú kọ kò sí ní tán pè ní freedom of religion bẹ́ẹ̀ náà ni Mọ́kà náà ṣe rí nígbà tá Ànábì sàlám dé ẹjẹ́ ń ṣe tèmi lára Mọ́kà ń bá ajá sí pé ò ní ṣe tiẹ̀ bá mi ó gbọ́ yìí tá à ń ṣe yìí náà ló gbọ́dọ̀ máa ṣe so n tó bí jihadi tó bí gbogbo ẹnu à ń bọ̀ wá bẹ́ẹ̀ Ànábì sàlám wá wà ní Daru Bani Amr ibn Auf níbẹ̀ ni Ànábì sàlám sọ̀kalẹ̀ sí ọdún tó sọ̀kalẹ̀ yẹn ọdún tá Ànábì wọ Mádínà tí ń jẹ́ ọdún kejìlá tí ń jíṣẹ́ bọ̀ wá òun náà padà fi ń ṣe kàlẹ́ndà nígbà tí wọ́n bá bí mi ní 20 ọdún sẹ́yìn wọ́n bí mi ní 15 years ago mi mọ̀ bí màá ṣe calculate pé 15 years ni
àfi ká benchmark ẹ̀ pẹ̀lú nǹkan kan èyí tá fi mọ̀ ní 2000 and kìíní kan ṣe pé 2000 tá ń kà yẹn bíbí tán bí ànábì Ìsá ní alayhi salatu wassalam nke ìjọ tán bí ọdún tó tẹ̀lé ó dọdún kan báwọn ọdún tó tẹ̀lé ó dọdún méjì wọ́n wá ń kábọ̀ ní 3 4 5 títí tó fi dé 2022 táwa yìí nígbà tó wá kankan mùsùlùmí náà ní kàlẹ́ndà kí la máa fi ka ọdún tá bá fẹ́ máa make references àti benchmark wa nke ọdún báyìí ní nǹkan báyìí ṣẹlẹ̀ ọdún báyìí ní nǹkan báyìí ṣẹlẹ̀ bó la ṣe máa mọ̀ kí ọdún báyìí wọ́n bí mi ọdún báyìí ló kú ọdún báyìí ní ìṣẹ̀lẹ̀ agbọ́dọ̀ ní tá fi máa ka tiwa náà ń ló bí pé ọdún wo déètì wo ló ṣe pàtàkì jù nínú Islam like year wo ló ṣe pàtàkì jù àwọn kan ní year tán bí ànábì náà ni ọdún tán bí torí òun gangan náà ni messenger tọ́lọ́run rán tó fi ṣàánú wa àwọn kan náà ọdún tán bí kọ́ ló ṣe pàtàkì bí èso ọdún tán náà níṣẹ́ ọdún tá kọ́kọ́ Kùránì kọ́kọ́ sọ̀kalẹ̀ ọdún yẹn nílẹ̀ àti sánmọ̀ connect mọ́ra wọn tólúwa bẹ̀rẹ̀ sí ni máa fi message ránṣẹ́ message tí ó rí wa connect mọ́ Ọlọ́run so ọdún yẹn gangan ló yẹ ká mú àwọn kan ní rárá wọ́n bí ìsìláàmù sínú wàhálà ní Mọ́kà sínú fìtínà sínú ọ̀tẹ̀ àti nira tí ẹ bá ṣe pọ́lọ̀ ń ṣàánú Islam láti padà rídìí jòkó ni tí Islam bá ṣẹ́kù lọ́mọ ọwọ́ ní infant tí ò tiẹ̀ tí di ọmọ tó bá ṣẹ́kù bẹ́ẹ̀ níjọ́ tó sì wà lópò ńlò tí wọ́n ní lára tó bá ṣe bẹ́ẹ̀ parẹ́ ṣe mọ̀ pé kò ní sí ti ń jẹ́ Islam so tá a bá mú ìjọ tó rídìí jòkó báyìí ń pé yes Islam náà ti wá fẹsẹ̀ méjèèjì ó fi fẹsẹ̀ méjèèjì wálẹ̀ òun náà ti láyé tiẹ̀ ó ti ríbi jòkó sí ìjọ yẹn ló yẹ ká mú ìjọ wa níjọ òun ìjọ ta ọdún tá Nábì wọ Madina sallallahu alayhi wa sallam náà fi mú ọdún yẹn náà fi ń ka hijira bọ̀ wá látọdún tó bá di ọdún tó tẹ̀lé á ní ọdún pé ẹyọ kan tó bá di ọdún tó tún tẹ̀lé yẹn náà ọdún di méjì tẹ́ bá ń gbọ́ pé Imam Malik wọ́n bí ní 97 hijiri wọ́n mì ní pé tá a bá ka hijira bọ̀ wá nígbà tí hijira di ọdún kìíní kejì kẹta tó di 97 ni wọ́n bí Malik àbí 92 sì ni ó kú nígbà tí ó di 170 kìíní kan Abu Hanifa kú nígbà tó di 150 kìíní kan wọ́n bí Shafi'i lọ́nà wọ́n nígbà tó di 150 nígbà tí kìíní kan kú ó dé jẹ́ 200 kìíní kan wọ́n bí Buhari lọ́dún kìíní kan ọdún tá a fi ń benchmark yẹn hijira là ń kàbọ̀ wá tá a ti ní déètì tá ń lò ọdún tá Ànábì sálàmù wọ̀ la fi mú kìí ṣoṣù tọwọ́bẹ̀ ọdún tọwọ́bẹ̀ ṣe sì mọ́ pé tí bẹ̀rẹ̀ ọdún wọ́n fi Muharram bẹ̀rẹ̀ lágbàwò láṣà pé oṣù wo ni wọ́n bẹ̀rẹ̀ ọdún tẹ́lẹ̀ so nígbà tí wọ́n sẹ́ẹ̀tì kàlẹ́ndà ọ̀nà ni ẹja máa fi Muharram yìí ṣàkọ́kọ́ torí tá a bá ti ṣe hajj tán ní Zulhijja àti marabahun ẹja bẹ ká dà tún bí ká bẹ̀rẹ̀ ayé tuntun oṣù tó bá tẹ̀lé kọ́dà bí gbà pé a ti bẹ̀rẹ̀ ọdún tuntun míì ní Muharram so ló fi dẹ́ pé Muharram ni ọmọ ẹja kọ́kọ́ so táwọn yẹn bá ní àwọn celebrate hijira Nabi sallam wọ́n celebrate oṣù tó ṣe hijira tó bá jẹ́ oṣù tó ṣe hijira ní Rabiul Awwal lọ́wọ́ Madina wọ́n celebrate pé ọdún yẹn kádùn ìgbà kan celebrate January náà ó wá di pé wọ́n celebrate Muharram hijira kìí ṣe ìjọ ní Ànábì tó bá jẹ́ ìjọ ní Ànábì gẹ́gẹ́ náà target Rabiul Awwal ló yẹ kó jẹ́ wallahu alam Ànábì wá wọ Madina bẹ́ẹ̀ ó dé sí Kùbá aqama arba'an ladayhim wa tala fi yawmi jumu'atin fasalla wa jama'a aqama arba'an ìjọ mẹ́rin l'Ànábì lò ladayhim ní ara ìdílé tá ń pè ní Amr ibn Auf ní ilẹ̀ Kùbá tí òun wá kà ń sọ fún wa wípé Muhammad lẹ́ni tí àgbádé fún ṣóhun sí ló ládé ọ̀hún láàyè kan tó ń jẹ́ Kùbá ṣóhun láàyè tọ́lọ́hún pọ́nlé Ànábì Muhammadun Rasulullah àwọn lágbádé fún láàyè kan tí ń jẹ́ Kùbá wọ́n fi sọ̀túnmọ̀ orin Lárúbá kan tí ẹnìkan kọ wípé hadha nabiyyul ladhi min taybatin wa Quba lahu nubuwwatu tajun wa liquranu qaba Muhammad lẹ́ni tí a gbádé fún ṣóhun sì ló ládé ọ̀hún láàyè kan tó ń jẹ́ Kùbá ṣóhun láàyè tọ́lọ́hún pọ́nlé ayé Kùbá yẹn ni ó sọ̀kalẹ̀ sí ó lò ìjọ mẹ́rin bẹ́ẹ̀
àwọn àfọ mímọ̀ fa amara wọn lọ ìjọ mélòó ló lò ń bẹ pàtó à ń bọ̀ wá sọ ìjọ mẹ́rin ni ẹnu pàdé sí jù. Ànábì dé ní Monday la bí abẹ́rí nǹkan nígbà tí yóò tún ṣe hijira náà tí ó wọ Mẹ́kà yóò tún jẹ́ tí ó wọ Madina sọ́rí ó jẹ́jọ́ Monday níjọ́ tá Ànábì ó jáde láyé náà ó tún jẹ́ ìjọ Monday la Ànábì sallam wọ Kùbá ó sọ̀kalẹ̀ síbẹ̀ ó wà ń bẹ̀ Monday, Tuesday, Wednesday, Thursday nígbà tó di Friday ìjọ mẹ́rin tó lò náà nù nígbà tó di Friday ló kúrò ń bẹ̀ àmọ́ kí Jímọ̀ kó tó kúrò ní Kùbá láàrin ìjọ mẹ́rin yẹn náà lọ́sáré mọ mọ́ṣáláṣí alámọ̀ kékeré tá Ànábì sallam ti kí Jímọ̀ ó ń jà kọ́kọ́ Jímọ̀ tán kọ́kọ́ kiri nínú Islam tá Ànábì kọ́kọ́ kiri sọ́rí àròyé wà láàrin àwọn àfà pé ká Ànábì tó dé Mẹdínà àwọn sàábí tó wà ń bẹ̀ ti ń kí Jímọ̀ àyè ọgbà wọn ní Mẹ́kà láti kí Jímọ̀ tí a mọ̀ kí wọ́n ń dààmú ṣẹ̀sìn ni kò sáyà ń ṣe kútúbà máa wá dúpẹ́ máa wá pèrún máa wá kírun àmọ́ nígbà tẹ́mi wọn balẹ̀ ni òyìnbó bẹ̀rẹ̀ sí ní di pé wọ́n kí Jímọ̀ nígbà tán dé Madina sallallahu alaihi wasallam àkọ́kọ́ Jímọ̀ tá Ànábì ó kí tẹnu kò sí Kùbá ló ti kí wọ́n ní wọ́n sáré kọ́ mọ́ṣáláṣí yẹn láàrin ìjọ mẹ́rin tá Ànábì sallallahu alaihi wasallam lò ní Kùbá láti Monday tó ti débẹ̀ ó kúrò ń bẹ̀ Friday nígbà tó kí Jímọ̀ fún wọn tán. fi jumu'atin fasalla wa jama fi masjidi li jumu'ati wa hiya awwalu mọ́ṣáláṣí Jímọ̀ ló ti kí fún wọn èyí tó kí yẹn náà ni awwalu ma jama nabiyyu fi imana qalu àkọ́kọ́ Jímọ̀ tá Ànábì sallallahu alaihi wasallam kọ́kọ́ kí nínú ẹgbàá wa tí wọ́n gbà wá láàrin ìjọ tá Ànábì sallallahu alaihi wasallam wà ń bẹ̀ ìjọ kọ́ yọjú sí Ànábì tá Ànábì fi mọ̀ pé orí ò ní dáadáa kọ́mọ̀ ní challenge tiẹ̀ Mẹ́kà ní challenge àwọn ọ̀tá tí wọ́n fẹ́ gbọ́ Islam sí ti rárá àti wá dọ́dọ̀ àwọn tó fẹ́ gbọ́ Islam ọkàn wọn ti gbà challenge mi ti yọjú nínú àwọn tó kọ́ wá gba Islam nígbà tá Ànábì sallallahu alaihi wasallam ń bẹ ní Mẹ́kà tán wá láti Madina ní S.A.W ibn Zurara tẹ́ bá gbàgbé níjọ́ tí wọ́n ń bẹ ní mẹ́fà tán kọ́kọ́ wá àbí mẹ́jọ sí ni ó jẹ́ kan nù wọn torí nínú àwọn olórí àwọn gbajúmọ̀ ló jẹ́ ní Madina ọlọ́ba àmọ́ nínú àwọn abẹnugan wọn níbẹ̀ ni ó wà nígbà tí wọ́n tún wá lẹ́ẹ̀kejì ó tún wà nù wọn nígbà tí wọ́n tún wá lẹ́ẹ̀kẹta tán ṣàdéhùn parí fún Ànábì pé mọ́ bọ̀ wá arẹ́dì láti fẹ̀mí wa di ẹni tó kọ́kọ́ dìde tó sọ̀rọ̀ S.A.W ibn Zurara yìí náà ni Ànábì wá dé Kùbá gbogbo èèyàn wá kí Ànábì ní ẹ̀yìn rí S.A.W kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn rí S.A.W náà ṣe wá ń já Ànábì sí sallallahu alaihi wasallam pé ó ní tọ́fà kò lè débí Ànábì tí wọ́n lá Ànábì ti lọ́jọ́ bíi méjì àbí mẹ́ta sí ni tí ò rí Ànábì wá ń béèrè pé kí ló ṣẹlẹ̀ inú ẹni tí ó kọ́kọ́ pàdé mi ni mo fọkàn sí pé S.A.W wà wọ́n lọ fẹ́ wà àmọ́ kò tó bẹ̀ kò tẹ́rù tí débí ìtọ́fà ni wípé S.A.W ibn Zurara inú ìdílé kan tán pè ní Khazraj lòun ti wá ń tiẹ̀ ibi Ànábì dé sí yẹn ìdílé Ausu ni ìdílé méjì yìí ni gbòógì tó wà ní Madina tán jọ ń ṣèlú bí ká sọ pé ẹ̀yà ńláńlá méjì tán parapọ̀ tán jọ ń jẹ̀lú ìjà yìí ọ̀wá dáa ogun ọlọ́jọ́ pípẹ́ wọ́n ń jà látọdún tó ti pẹ́ wọ́n jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wọn ni wọ́n ń ja ìjà náà látọdún tó ti pẹ́ ní Madina eré ìjà yẹn l'Ànábì sallallahu alaihi wasallam dé bá wọn wọ́n jọ gba ìsìláàmù náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba ìsìláàmù nínú àwọn tó wá bá Ànábì ní Mẹ́kà àwọn ará Khazraj ni àwọn ẹbí Khazraj ni àwọn díẹ̀díẹ̀ nínú wọn lọ́jẹ́ ẹmọ ẹbí Ausu nínú wọn Ausu àti Khazraj bí ká sọ pé Yorùbá àtàwùsá bá a ṣe ń jọ ń papọ̀ jẹ́ Nàìjíríà tá a jẹ́ ìran àti ẹ̀yà tí ò jọra àwọn eléyìí elédè kan náà ni wọ́n Lárúbáwá kan náà ni wọ́n àmọ́ ẹ̀yà tiwọn náà ìpìlẹ̀ wọn ò jọra wọ́n sì ń parapọ̀ jẹ́ ìdílé kan náà wọ́n á máa wá jà wọ́n á máa dìtì ara wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ múra láti parí ìjà yẹn ní Ànábì sallallahu alaihi wasallam dé kò tí wọ́n tí ìjọ rẹ̀ dáadáa kò tí ì bọ́ sójú ẹ̀ Ànábì wa ń ké mi ò rí S.A.W ibn Zurara àwọn àkọlé débì toró ogun kan ń bẹ tá a jà kù Yawmu Bu'ath ogun tá a jà ogun Bu'ath ó pa ẹnìkan nínú ìdílé tó dé sọ́dọ̀ wọn ń bì ìdílé Bani Amr ibn Auf ó pa ẹnìkan nu wọn táwọn náà dẹ̀ lérí pé bó pẹ́ bóyá àwọn dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ tán bá bí dáa kọ́ kọjá ní Kùbá
gbogbo ọjọ́ kọjọ́ tó bá kọjọ́ bá dáṣẹ̀ dé Kùbá ẹ̀jẹ̀ rẹ̀ ó sùn níjọ́ náà àdéhùn yẹn ti wà ńlẹ̀ wọ́n ti lérí kalẹ̀ tóun náà mọ̀ pé bóun bá lọ bóun bá bọ̀ wọn ò lè gba Kùbá kọjá ní Ànábì sallallahu dé ará Kùbá wọ́n ti ń gba Islam S.A.W ibn Zurara náà ti gba Islam tóun ti bẹ́ẹ̀ àjọsọ pé àpá ọ̀tá bá rí ọ̀yẹ́ sì ń bẹ́ẹ̀ tó bá gbọ́dọ̀ wa kọjá ó safe ìyẹn ní S.A.W òjò ọmọ bí ó ṣe wá kí Ànábì ní Kùbá sallallahu alayhi wa sallam Ànábì wá dọ́bẹ̀ bó ṣe dọ́bẹ̀ Ànábì tí mo kí challenge mi tún ṣe yọjú èyí tá a rán kù ní Mẹ́kà ni pé wọ́n fẹ́ rí Islam sójú nísìnyí wọ́n fẹ́ rí Islam sójú àmọ́ ẹ̀rẹ́ láàrin ara yín ọ̀tá ń bẹ ó wá kú bá ṣe parí ẹ̀ òkú bẹ́ẹ̀ ṣe ṣọ̀kan torí tẹ́ ẹ̀ bá ṣọ̀kan ẹ̀sìn yẹn náà ní rí díjòkó ẹ̀yin tẹ́ ṣẹ̀sìn gan para yín dànù kọ́ta tí ó wàá jà wá lógun tó dé nítorí ara Mẹ́kà wọ́n ń lé wá bọ̀ wá wọ́n dẹ̀ ti lérí ẹ̀yin náà ti mọ̀ pé à ń retí wọn anytime kún wọn wà kógun jà wá wọ́n tún lè ránṣẹ́ pé àwọn ìdílé Lárúbáwá míì dání tára Mẹ́kà ọba jà wá lógun so ẹ̀ kan bá wa divided so ẹ̀ kan bá wọn Mẹdínà kan mọ́ dọ́ra wọn yé Ànábì ti rí pé assignment àkọ́kọ́ ní pé bó làwọn pípù yóò ṣe dẹyọ kan ibi wọ́n ti ń sọ lọ S.A.W ibn Zurara náà padà dé wọ́n lọ yọ wá lálẹ́ láti wá kí Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá ń sọ fún tí wọ́n sì sọ nǹkan sọ kalẹ̀ pé wọ́n pa ọ̀tọ̀ bá wá bí ẹ̀mí òun ò gbé mọ́nà ni pé o ti wá dé tí wọ́n tó jọ́ mẹ́ta òun ò wá rí ọ kí náà lòun fi gbogbo tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ òun ọ̀ wà Ànábì náà má wàá yọ wá ẹ pé dúgbò àwọn ẹbí Amru ibn Auf àwọn àgbàgbà àwọn Ànábì ké sí wọn pé S.A.W ibn Zurara ni nǹkan kan gbọ́dọ̀ ṣe o nǹkan kan gbọ́dọ̀ ṣe o gbogbo náà láwọn wo tànàbì mọ́ lára nǹkan kan ò ní ṣe bá Ànábì ṣe bẹ̀rẹ̀ sí ní parí ìjà wọn fún ọ padà pé wọ́n tó padà sẹ́tù ẹ̀ fún wọn tí wọ́n padà dẹ́yọ kan tọ́lọ́run rán wọn létí nínú Al-Imran pé wa'tasimu bihablillahi jami'an gbogbo yín ẹ di okùn Ọlọ́run ọba mú ẹ ṣera yín lọ́kan wala tafarraqu ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ wadhkuru ni'matallahi alaykum bẹ́ẹ̀ bá ti ẹ̀rántí nǹkankan ẹ̀rántí oore tọ́lọ̀ ń ṣe fún yín látara pé idh kuntum a'da'an tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọ̀tá ní lẹ́jẹ́ láàrin ara yín ẹ̀ lè rìn sọ́tún ẹ̀ lè rìn sósì fa allafa bayna qulubikum nínú pọ́pọ́sì tí Islam sáàbù ní Madina ní pọ́sọ yín dẹ́yọ̀ kan fa asbahtum bi ni'matihi ikhwanan Islam yẹn lẹ́ṣẹ́ tẹ́ fi dọ́mọ ẹ̀yá so tí ń túmọ̀ sí pé dodo nation tí ó bá dìde láyé unity jẹ́ number 1 kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ dì ní pé Yorùbá nation kó tó lè ṣàn Yorùbá nation kó tó lè ṣàn débi tá à ń fẹ́ gbogbo differences tí ń bẹ láàrin ọmọ Yorùbá kọ́kọ́ gbọdọ̀ yanjú náà kìí ṣe pé kákan kéde ipa àtìgbà nation ní number 1 lè gba nation tá a bá gbà á para wa bá a bá gbà á para wa yìí tí independence tí British kó fún wa nígbà tá a ti mature Hausa Yorùbá Igbo Tápà àti Fúlàní gbogbo apápátá differences àárín wa àti ìmọ̀ bá ṣe manage ẹ̀ tán fi gbé ìlú lé wa lọ ẹ̀rí pààrọ̀ jùjú rẹ̀ dì sí ìjọ tá a bá ti gbọ́ra wa yé tá a bá ti ta tíṣọ̀kan bá ti wà á sọ́ọ̀bù yìí tó pọ̀ jù nínú pírọ́blẹ́mù wa bó jẹ́ sìn là ń ṣe tá a bá ti ṣọ̀kan á fèèlì ẹ̀sìn Ọlọ́run ọba tá a bá ṣọ̀kan nídìí ẹ̀ á fèèlì bó jáyé là ń ṣe tá a bá ti ṣọ̀kan nídìí rẹ̀ á fèèlì tá a bá ti jẹ́ òṣùṣù ọwọ̀ a bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ òrì wa kan ní Yehudi làwọn Júù tán wà nítòsí Madina náà fi rí Lárúbáwá Madina mú lẹ́rú wọ́n máa ń yàn wọ́n jẹ ni torí wọ́n ti mọ̀ pé wọ́n wà divided gbogbo ọjọ́ tán bá ti wá fẹ́rẹ́ àwọn Yehudi yẹn ni wọ́n máa rán wọn létí differences wọn gbàṣẹ́ wà pẹ́ parí dodo ìjà wọn náà nù wọ́n rántí pé wọ́n pa àbúrò tiẹ̀ níjó ní ọkàn wá gbàgbé òkú àbúrò rẹ̀ báyìí àwọn ẹ̀kọ́ ọ̀rán rò wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí kára Madina lè máa jà wọ́n mọ̀ kí bí wọ́n bá ti ń jà wọn divide and rule làwọn fi máa rí wọn pa láṣẹ dídé tá Ànábì sallam dé wọ́n rí pé tí ń parí ìjà kò tẹ́ Yehudi lọ́rùn ó jẹ́ failure fún àwọn Yehudi tí wọ́n wà ní Madina Ànábì sallam wá gbé assignment pé ó yá ẹ máa yanjú differences tí ń bẹ láàrin ìdílé báyìí àti ìdílé báyìí wọ́n ní eléyìí àwọn eléyìí lẹ́jẹ̀ lọ́rùn àwọn eléyìí ẹ ó ti pa ẹnìkan rí nínú wa àwa náà ní sínú pápẹ́ ẹnìkan lọ́dọ̀ wọn Ànábì wá ń pè wọ́n papọ̀ ń yanjú ọ̀rọ̀ lẹ́yọkọ̀ọ̀kan wọ́n ń pìtàn fún ń bá ń pẹ̀tù sí wọn nínú lẹ́yọkọ̀ọ̀kan bẹ́ẹ̀ Ànábì ṣe yẹn fa nígbà tó kúrò ní Kùbá ó tún kọ́ntínú rẹ̀ nígbà tó wọnú ìgboro Madina náà sallallahu alayhi wa sallam àmóṣe jọ́ mẹ́rin ní Kùbá nígbà tó ṣe jọ́ mẹ́rin ibẹ̀ tán Ànábì sallallahu alayhi wa sallam tẹ̀síwájú láti wọ inú ìgboro Madina afa àti nǹkan wa ń ké ní wàkílà àmọ́ ọ̀rọ̀ míì tún wà tó yẹ ká tún ṣàǹfààní ń bẹ̀ tí wọ́n àwọn kan sọ pé bal aqama 14 ní pé iye jọ́tà Ànábì lò ní
ní Kuba ó kọjá ọjọ́ mẹ́rin 14 days ló lò ńbẹ̀. fihim wa hum yantahiluna dhikra ìyẹn dẹ̀ lọ́pọ̀ jù tẹ́mọ̀ rí lákọọ́lẹ̀ táwọn àfọ onímọ̀ láìkì jù àmọ́ èyí tó gbajúmọ̀ ọ̀tọ̀ èyí táwọn onímọ̀ máa ń fẹ́ kóòtì ọ̀tọ̀. wa huwa alladhi akhrajahu shaykhani ìtọ́fà táwọn mímọ̀ fi máa ń fẹ́ kóòtì tó ní 14 days ní pé òun ni Bukhari àti Muslim gbà wá. lakinna ma marra minal itiyani èyí tí Bukhari àti Muslim gbà wá tán gbà pé òun ló lálàáfíà jù òun ní 14 days lànàbí ló ń bẹ sallallahu alayhi wa sallam ní Kuba. èyí tó gbajúmọ̀ jù tí Ibnu Ishaq kọ sínú Sirah tiẹ̀ tó rìn káàkiri ayé jù òun ní pé 4 days lànàbí ló ń bẹ. àfáà yìí wá ń kọ́mẹ́ǹtì pé lakinna ma marra minal itiyani ṣẹ́rí ìta àti sọ lákọ̀ọ́kọ́ ń pé ẹnu pàdé síbi pé Friday ló kúrò ní Kuba. limasijidi lijumuati yawma jumua la yastaqimu ma hadhil mudda kò bára wọn dọ́gba tàbá agree pé ó kúrò ńbẹ̀ ní Friday adé ẹnu gbogbo wa kò sí pé ó wọbẹ̀ Monday tẹ́bá ló lo 14 days á já sí pé Monday ló jáde nítorí jọ́ tí 14 days yóò pé ọ̀sẹ̀ méjì ní jẹ́ 14 days so tàbá ó wọbẹ̀ ó wọ Kuba Monday tẹ́ ẹ bá máa yípo ọ̀sẹ̀ lẹ́ẹ̀mejì Monday náà ni ọ̀sẹ̀ máa pé méjì tá a fi lè jáde ńbẹ̀ ajá sí pé yẹn tún sí lọ́ọ́ larí mọ́ rìpọ́ọ̀tù tó sọ fún wa pé Friday lànàbí kúrò ńbẹ̀ sallallahu alayhi wa sallam. so yìí tí Bukhari Muslim gbà wá kò bára wọn mu pẹ̀lú fáàkì tó tún sọ fún wa pé Friday lànàbí kúrò ńbẹ̀ sallallahu alayhi wa sallam. àyàfi tá a bá gbà yìí pé Monday ló kúrò ńbẹ̀ ló kù. illa ala alqawli bi qawni alqadima ila Kuba kana P.B.U.H jumua àbí tá bá dé agree otherwise pé ìjọ Jímọ̀ la Nábì dé Kuba a wá sọ pé ó kúrò ńbẹ̀ ní Jímọ̀ ó débẹ̀ ní Jímọ̀ kíní Jímọ̀ kejì tẹ̀lé Jímọ̀ kẹta ló wá kúrò níbẹ̀ ká níbẹ̀ la ṣe sọ ni ẹgbà wa Bukhari àti Muslim yẹn yóò jọra wọn pẹ̀lú ìtàn tó gbajúmọ̀. Nígbà tá Ànábì sallam wá wà ní Kuba kí n tó mẹ́nu kúrò níbi ọ̀rọ̀ Kuba nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé wọ́n ń pe arákùnrin kan ní Huyay ibn Akhtab nínú àwọn àgbà Yehudi ni ìran Yehudi mẹ́ta ló surround Madina ìdílé Yehudi mẹ́ta Yehudi Banu Nadir Yehudi Banu Qurayza àti Yehudi Banu Qaynuqa tí wọ́n wà nítòsí Madina. ìdílé yẹn àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta àwọn Yehudi ni wọ́n ìyẹn pé Jew ni wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n dẹ̀ kì í ṣe lẹ́bọ̀ àwọn tẹ́ńklé mú pọ́mọ lẹ́yìn Ànábì Musa alayhi salatu wasalam làwọn kì í ṣe kìrìsìtẹ́nì májẹ̀mú láíláí tí ń bẹnu Bíbélì yẹn làwọn ń tẹ̀lé àwọn là ń pè ní Yehudi wọ́n wà ní Madina. ìkànnú àwọn Yehudi Bani Nadir wà lárákùnrin tá à ń pè ní Huyay ibn Akhtab. ìjọ tá Ànábì dé Kuba tí gbogbo èèyàn lọ pàdé ẹ̀hún náà lọ́bẹ̀ ẹni tí ń pìtàn yìí fara ayé Sọfíyà ọmọ bíbí inú ẹ̀ tó padà dìyàwó fún Ànábì sallallahu alayhi wa sallam. ó lóun ń bẹ lọ́mọ kékeré nínú gbogbo ọmọ tí ń bẹ nílé pápátá tí bàbá àwọn bí àti àwọn ọmọ mìíràn náà nínú ẹbí kò sọ́mọ tí bàbá yẹn láìkì tóun kò sí ní tí máa ń ṣe láyé tóun ó wà débẹ̀ fẹ́ bá a ṣeré tí ò ní pa nǹkan òun tí máa bá òun ṣeré àyàfijọ́ tá à ń sọ yìí òun ò rí kí bàbá àwọn ó síríọ̀sì tó bá òun rí. bàbá àwọn àtẹ̀gbọ́n bàbá àwọn tán pè ní Abu Yasir àwọn méjèèjì ni òun ṣàrí tán jáde lọ látàárọ̀ ìyẹn jọ́tà Ànábì sallam dé Kuba wọ́n jáde lọ látàárọ̀ ọwọ́ àṣálẹ́ pápátá wọn tó wọlé wọ́n wá dúró wọ́n wá ń sọ̀rọ̀ bàbá àwọn fàjúrò lòun wá ṣeré lọ́bẹ̀ bóun ti máa ń lọ ṣeré pàdé bàbá àwọn lòun ṣàrí pé kò tiẹ̀ rí tòun rò kí láà ṣe bàbá àwọn tí ò kóhun mara ó ní tóun gbọ́ tán sọ ńjọ́ náà ni pé Huyay ibn Akhtab ń béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ Abu Yasir pé kí lẹ rí sí arákùnrin tí ó dé like bẹ́ẹ̀ ṣe rójú rẹ̀ àti ń tẹ́ rí sí. Abu Yasir yẹn wọ́n ní sọ pé ọjọ́ tí a ti ń gbúrò torí ìró ti wà lọ́dọ̀ Júù wípé òjíṣẹ́ kan ó dìde kódà wọ́n ní ló gbé wọn wá láti máa wá tẹ̀dó sí Madina. àwọn kan ní wọ́n ti gbọ́ lákọọ́lẹ̀ wọ́n ti gbọ́ nínú òró táwọn alàgbà wọ́n ti sọ fún wọn pé nígbẹ̀yìn ayé òjíṣẹ́ ńlá kan ń bọ̀ wá eré àbáyé ni ó ti wá ní ilẹ̀ Lárúbáwá ló jẹ́ kí wọ́n wá tẹ̀dó síbẹ̀
Abu Yasir yẹn láti mọ fi sincerity sọ̀rọ̀ pé ọjọ́ ẹni tá à ń retí o ọjọ́ ẹni táwọn bàbá wa ti describe kalẹ̀ pé bóyá yọ padà dìde ńlẹ̀ yìí èmi ò rò pé ká mọ bá jà ká mọ dìtẹ̀ rẹ̀ lọ́kàn o ká sọ wọ́lẹ̀ fún o wọ́n ní oyè ibùn Akhtab ní àwa dọmọlẹ́yìn ẹnìkan lárúbáwá tó máa pàṣẹ fún wa àti wá di àwọn tá a máa ránṣẹ́ tá a máa yàn jẹ tá a máa yá wọn lówó èlé tá a máa sọ wọ́n dẹrú àwọn ẹlẹ́yìn á máa lápadà máa tẹ̀lé èmi ò rò pé ó lè rọrùn fẹ́mi o Sọfíyà lóhun gbọ́ tí bàbá àwọn sọ bẹ́ẹ̀ níjọ́ náà kò yé òun pàtó ń pé ta lẹni tá a dé tí Sọfíyà náà sì mọ̀ pé wọ́n padà dìyàwó ń tọ̀hún Ànábì sallallahu alayhi wa sallam. Ìyẹn jẹ́ ìpìlẹ̀ ìṣọ̀tá táwọn Júù bẹ̀rẹ̀ sí ni mọ̀ ní Ànábì sallallahu alayhi wa sallam pé a ní gbà fún wọ́n parákùnrin kan náà ní Abdullahi bin Salam nínú àwọn Júù tí Ànábì sallallahu alayhi wa sallam dé bá Madina ni tó dẹ̀ já ṣáájú láàrin wọn kété tá Ànábì dé òun náà gbéra dìde ńlẹ̀ òun náà fẹ́ lọ kọ̀nfàmù ẹ̀ gbogbo wọn ni wọ́n ti ń gbúrò wọ́n ti kàkọ́ọ́lẹ̀ tẹ́lẹ̀ kí lárúbáwá tó mọ̀ gbẹ̀sìn gẹ́lá wọ́n ti lákọ́ọ́lẹ̀ tí ń sọ fún wọn pé òjíṣẹ́ kan padà dìde tán retí ẹ̀ àwọn bàbá wọn náà ti sọ àsọ́ọ́lẹ̀ lọ́wọ́ agbéra dìde ńlẹ̀ lòun náà lọ wo Ànábì ó ní njọ́ tóun ó rí tó dé Kùbá ọ̀rọ̀ tóun kọ́kọ́ gbọ́ tí ń sọ ni pé ya ayyuhannas ẹ̀yin èèyàn afshu salam ẹ máa sálámà ẹ máa fọ́n sálámà ká wasilul arham ẹ máa sokùn ẹbí wasallu bil layli wa atimu ta'am ẹ máa fún yẹn lóúnjẹ wasallu bil layli wan nasu niyam tó bá di lóru ẹ dìde nígbà táwọn èèyàn bá ń sùn ẹ máa kí Ọlọ́run ọba tadkhulu jannata rabbikum bisalam ẹ wà àlìjánnà pẹ̀lú àlàáfíà ó lójú tóun wò ń jọ náà àtọ̀rọ̀ tóun gbọ́ lẹ́nu ẹ̀ pé eléyìí ò lè jókùrọ̀ ó lọ́kàn ń sọ bẹ́ẹ̀ fún un pé eléyìí ò lè jẹ́ òpùrọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tóun gbọ́ àtọ́jú rẹ̀ tóun rí pé eléyìí ò jọ òpùrọ̀ lọ́wọ́ wa òkè ó dáa ohun kan nígbà báyẹn àwa kẹ́kọ̀ọ́ àwọn ọ̀jọ́ lárúbáwá yòókù táwọn jẹ́ lẹ́bọ àwa kẹ́kọ̀ọ́ aníwèé tá ń tẹ̀lé tọ́wá látọ̀dọ̀ Ànábì Musa alayhi salatu wassalam bó ti máa tiẹ̀ ti fi kún wọn ti yọ kúrò ńbẹ̀ aṣáàtì ẹ̀ níwèé kan lọ́wọ́ ọ̀wá ni kóhun tó lè gba ìsìláàmù ọlọ́ọ̀bá Ànábì ó ní Yahudi lèmi ó kọ́ mi ní Abdullahi bin Salam mo fẹ́ kọ̀nfàmù ìjà Ànábì rẹ̀ tòótọ́ tó bá yẹ pé ọjà Ànábì Ọlọ́run ọba tí n bá rí kọ̀nfàmù máa gbà nísìn àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ mi ní ṣẹ̀sìn rẹ̀ Ànábì ní ṣáwò ó ní mo fẹ́ béèrè mẹ́ta tó bá rí dáhùn alákọ̀ọ́kọ́ béèrè mi ni pé káyé bá máa parẹ́ tó bá dìgbẹ̀yìn ayé kí ni àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀ tí ó symbolize àbí tí ó júwe pé ayé ti fẹ́ parẹ́ àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tí ó júwe pé òpin ayé ti dé báyìí torí àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé ìran méjì ni àwọn kéékèèké kan bẹ tí ó kọ́kọ́ máa ṣẹlẹ̀ àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ àṣàràtù sáà ṣùgbọ́n làwọn àwọn àṣàràtù sáà kan wá ń bẹ àwọn ìṣẹ̀lẹ̀ gbẹ̀yìn tó dájú tí ó ṣẹlẹ̀ gbòógì tí ó fojú hàn èwo làkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ní Ànábì sallallahu dá lóhùn pé ó béèrè kejì náà pé tí ọmọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà kí làkọ́kọ́ tí ó kọ́kọ́ fi ṣe wọ́n lálejò kí sì ni ọfà àtọmọ fi máa jọ bàbá ń gbà mí àbí mi ìyọ́jọ̀ yá kí ni ń fà béèrè mẹ́ta tán ló bí Ànábì sallallahu Ànábì wá fẹ́ dá lóhùn Ànábì kò jù báwọn lónìí kò jù bẹ́ẹ̀ lọ tí n bá dáwọn ọgbà ìsìlámù náà Jibril tí wàá kọ́ mi gbogbo ti ó béèrè yìí wọ́n ní kí ní ta ní jẹ́ Jibrilu màláìkà yẹn àwọ̀ láìkì ẹ̀ Yẹ̀húdí dẹ̀ ní nínú lànà wọn pé màláìkà tán pé ń Jibrilu àwọn hẹ́ẹ̀tì ẹ̀ tọ́lọ̀ ń sọ ayé al-Qur'ani kalẹ̀ nítorí ẹ̀ pé man kana aduwwan li Jibrila ẹgbẹ́ ẹni tí máa ń bá Jibrilu ṣọ̀tá nínú Suratul Baqara nítorí wọn náà lọ́lọ́ fi sọ ayé ànìkalẹ̀ wọn náà kọ àwọn láìkì màláìkà tí ń jẹ́ Jibrilu ó dẹ̀ ní ìtàn àti reason tán fi láwọn láìkì ẹ̀ Ànábì ní Jibrilu tí wàá kọ́ mi ìdáhùn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ rẹ̀ ni pé tó bá dìgbẹ̀yìn ayé ìṣẹ̀lẹ̀ tí ó tóbi jù tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ tí ó fún àwọn èèyàn lára pé ìgbẹ̀yìn ayé dé ni pé ìgbóná kan àbí iná yóò wá láti al-mashriq níbo là ń pè ní mashriq ní east ayé ká sọ pé bóyá bí gbogbo Asia nkankan bẹ́ẹ̀ àwọn ibi tó jẹ́ bí mashriq nu east ayé yóò ṣẹlẹ̀ tí ó máa lé gbogbo èèyàn kálukú ó máa sá láti bẹ̀ lọ sí western part of the world
àwọn èèyàn máa sá lọ sí western part of the world di pé ibi tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn, ara ni mí ń bẹ àbí ó lè jẹ́ náà tó wà visible, ó lè jẹ́ náà tí ó jẹ́ náà nira náà pé gbogbo afẹ́ lọ lóò èbó Amẹ́ríkà yìí náà ní US yìí náà ní kálukú jáfẹ́ lọ sí west, ó lè jẹ́ ní, ó sì lè jẹ́ pé náà tó wà visible àmọ́ èyí tí ó ṣẹlẹ̀ ń bẹ Ọlọ́run ló mọ pàtó báyìí ó ṣe parẹ́. Ànábì ní ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ yóò máa jẹ́ àpẹẹrẹ pé ayé tí ń dópin. Ó ní ọgbà alákọ̀ọ́kọ́. Ànábì ní ẹlẹ́kejì ní pé tó béèrè pé tọ́mọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà kí làkọ́kọ́ tí wọ́n kọ́ fà wọn. In tí wọ́n fà wọn ni bá sí ẹran kan nínú ẹja tó dùn, ìran ẹja kan nínú àwọn ìran ẹja tí ń bẹ láyé, ṣẹ̀yìn pé wọ́n tún discover ẹja tuntun dìsín, ṣẹ̀yìn pé ẹja míì táwọn èèyàn ò rírí tẹ́lẹ̀, táwọn èèyàn tán discover nínú odò tún rí pé ẹja àwòtúlélé ìbò lélẹ̀ túnṣe rí yìí. Ìran ẹja kan ń bẹ tó dùn tí bá sí ẹran kan ń bẹ nínú rẹ̀ tó dùn gan, bá sí ẹran nínú rẹ̀ ni ọmọ àlìjẹ́nà kọ́kọ́ jẹ tí ó jẹ́ ń pè nǹkan kan tá a kọ́kọ́ fi kanu lálìjẹ́nà. Olótúgbẹ́ lẹ́ẹ̀kejì kílẹ̀ lẹ́ẹ̀kẹta kí ló fà á tọmọ fi jọ ìyá tọmọ fi mọ jọ bàbá nígbà míì. Ànábì sallam wọn ló dá lóhùn pé tó bá jẹ́ sí pé àtàtọ̀ ọkùnrin bá borí tóbìnrin, tátọ̀ ọkùnrin bá borí ẹyin tó wá látara obìnrin, ọmọ jọ bàbá. Tátọ̀ àbí tó bá jẹ́ pé ẹyin ara obìnrin àti tó wá látara tiẹ̀ ló borí tọkùnrin, ọmọ jọ ọkùnrin. Kò necessary pé ní bá sùn tọmọ lọmọ ń jọ. Obìnrin lè lóyún tọkọ rẹ̀ wà ń travel tí tọkọ rẹ̀ ní láǹfààní àti sùn tí tọmọ ọdẹ jọ ọkọ yẹn gan nígbà míì bẹ́ẹ̀, wallahu alam. Wọn náwọn ìdáhùn tá ànábì fún nígbà tó sì gbọ́ ìdáhùn yẹn ànábì Ọlọ́run ọba ní ọ̀tọ̀ sam ọjọ́ ń tá abálàkọọ́lẹ̀ tiwa náà, ó sì gba ìsìláàmù níbẹ̀, ó ṣe ṣàhádà, ó ṣe kẹ́límà. Ìgbà tó wá ṣe tán tínú ànábì ń dùn, ó wá ní ànábì mo fẹ́ kọ́ ọmọ tá náà ń pè ní Yẹ̀húdí àwọn èèyàn mi bó náà ṣe jẹ́ mo fẹ́ kọ́ ọmọ. Ránṣẹ́ pé àwọn àgbààgbà àwọn pọ̀ fẹ́ rí wọn. Òun náà jókòó tá ànábì sallallahu alaihi wasallam, àwọn àgbààgbà Yẹ̀húdí wá dé. Ó ní tán bá ti dé bí wọ́n ń pé bò ní mo ṣe jẹ́ láàrin wọn. Ànábì sì béèrè pé ta ni Abdullahi ibn Salam tó jókòó ti wáyé bó ló jẹ́ láàrin yín. Wọ́n ní huwa sayyiduna wa ibnu sayyidina, aṣáájú wa nù, kódà bàbá tó bí gan àfa àgbà ní láàrin wa, àwọn olórí wa nù, àwọn ní bíbí ọkẹ́kọ̀ọ́ lànà yíyanjú, àwọn onímọ̀ wa nù, àwọn là ń tẹ̀lé. Tọ́ Ànábì wa sọ fún wọn pé tí ń bá sọ fún yín pé ó ti gba ìsìláàmù kí lẹ́ sọ, gba ìsìláàmù kẹ̀ ọdọ́ lòun náà bá sì dìde ló bá tún ṣàhádà ṣe wájú àwọn èèyàn rẹ̀ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. Wọ́n gbọ́ tó ti kọ̀nfàmù ìsìláàmù rẹ̀ báyìí wọ́n yíhun padà ní pé a kàn fi yìí tá wílẹ̀ kan wọn a fi bò ó láṣìírí ni. Kìí ṣaṣáájú wa huwa sharruna wa ibnu sharrina, ọmọ burúkú ni, ọmọ òṣì ni a kàn fi bò ó láṣìírí. Bàbá tó bí náà èèyàn wọ́nranwọ́nran ni, àwa rẹ̀ ni Ànábì náà rẹ̀ ni. Ó ní tí mo fẹ́ kó rí lára wọn náà nù pé irú èèyàn tán jẹ́ ni òpùrọ́ ẹ̀dá ni wọ́n. Ànábì sallam wá sọ̀kalẹ̀ láti Kùbá ọwọ́ Madina. Níjọ́ tá Ànábì ń wọ Madina bọ̀ wá tí ń jẹ́jọ́ Jímọ̀ inú ìgboro Madina, èrò pàdé ẹ̀ lọ́tùn lósì, àwọn ọmọdé, àwọn àgbàlagbà, àwọn obìnrin, kálukú fẹ́ rí, kálukú fẹ́ súnmọ́, gbogbo èèyàn wá kí. Kálukú wá ń dúkọ́ jẹ́lé òun ní ó sọ̀kalẹ̀ sígbà tí ọ̀sá sílé tánàbí yóò dé sílé ẹnìkan náà ni. Gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan wọ́n rẹ̀ pé mọ̀ bọ̀ wá sí agbolé wa, a ní ààyè tó tóbi, a ní kinní kan. Ànábì ní rárá. Wọ́n ń fa ìjánu rànkúnmí Ànábì ní ẹ̀fílẹ̀ mọ́fà da'uha fa innaha ma'mura, ẹ̀fílẹ̀ Olúwa pa á láṣẹ ni ó níbi tí ń lọ, ibi Ọlọ́run bá ní kọ́lọ̀ gúnlẹ̀ sí níbẹ̀ ni màá wà. Kálukú wa ń wo rànkúnmí Ànábì yìí ràn sallallahu alaihi wasallam, rànkúnmí yẹn wá ń lọ nígbà tó dáàrin kan wọ́n ló ṣe bí ìgbà kan fẹ́ kúnlẹ̀ ó dúró díẹ̀, nígbà tó tún tẹ̀síwájú ó ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀. Ibi tó wá sọ̀kalẹ̀ sí wá ń jẹ́ ẹgbẹ́ agbolé àwọn Bani Najjar. Ẹ máa wo ìtàn bí ṣe máa dá rẹ̀ padà. Nígbà tá a bẹ̀rẹ̀ tán Ànábì sallallahu alaihi wasallam, a sọ̀rọ̀ grandfather Ànábì kan tí ń jẹ́ Hashim. Bàbá tó bí Ànábì ní Abdullah, bàbá tó bí Abdullah ń jẹ́ Abdul Muttalib, bàbá tó bí Abdul Muttalib ń jẹ́ Hashim. Ta ni Hashim yẹn lọ sí Syria, ó fẹ́ yàwó Madina, nígbà tó jáde tán ó kú.
ìyàwó tó fẹ́ Madina ti lóyún, oyún yẹn wọ́n padà gbé lọ sí Maka Abdul Muttalib. ìyàwó tán fẹ́ Madina lọ́jọ́ kìíní yẹn ìdílé tán ti fẹ́ òun ni Bani Najjar. ẹgbẹ́ agboolé wọn ni ràkúnmí yẹn sọ̀kalẹ̀ sí, níbẹ̀ ló fi àyà kanlẹ̀ sí. Ànábì ní àyè tá kọ́ mọ́ṣáláṣí sí ni sallallahu alayhi wa sallam. nígbà tó sì jẹ́ pé nearby ilé àwọn Bani Najjar ni ibẹ̀, nearby ibẹ̀ ni kò jìnnà sí, l'Ànábì sallallahu alayhi wa sallam fi wá gbà láti sọ̀kalẹ̀ sí agboolé àwọn Bani Najjar. nínú agboolé yẹn náà bí wọ́n tún fa mọ́ra wọn lọ́wọ́, ta ni ó gba Ànábì lálejò, ta ni ó tẹ yàrá, ta ni ó mọ̀ sùn gángan. Ọlọ́run wá ní kí Abu Ayyub al-Ansari òun ni kó ṣe lọ́kì rẹ̀ àtóríire bẹ̀. òun ni Ànábì sallallahu alayhi wa sallam dé sí inú ilé ẹ̀, yàrá Abu Ayyub al-Ansari l'Ànábì dé sí. ilé olókè sì ní ń gbé, ilé olókè, wọ́n ti ní ilé olókè ń gbà náà. Ó fà Ànábì sallallahu alayhi wa sallam láti mọ̀ bọ̀ wá sókè, Ànábì mọ̀ bọ̀ wá sókè, kóhun àtìyàwó òun mọ̀ bọ̀ wá sí ìsàlẹ̀. Ànábì ní rárá, àwọn èèyàn mọ̀ wá mi wá, àwọn èèyàn wá kí mi lọ́tún lósì, sì kí gbọ́dọ̀ jẹ́ni tí ó mọ̀ wá privacy, èèyàn gbogbogbò ní mí, ẹni tí ó wá béèrè ẹ̀sìn, ẹni tí ó wá kí mi, ẹni tí ó wá jẹun wà ń sàlẹ̀. tí n bá wà lókè wọ́n mọ̀ ní lára wa àtìyàwó rẹ̀, wọ́n mọ̀ tẹ̀yìn kọjá wá bá mi lókè ni, jẹun wà ń sàlẹ̀. wọ́n ní rárá nǹkan kan ń pé bó làwọn ṣe wá lókè tó wọ́n mọ̀ ṣe sáà ní pẹ̀lú ìyàwó tá Ànábì ó wà ń sàlẹ̀, kò tẹ́wọn lọ́rùn. kódà wọn l'Ànábì ti gbà bẹ́ẹ̀, t'Ànábì ti wà ní, ó ti padà gbà bẹ́ẹ̀ sọ́rí, t'Ànábì sallallahu alaihi wasallam wà ń sàlẹ̀ tó ń wà lókè. ó ló ṣejọ́ kan níyàwó òun ṣèṣe dá omi nù, tómi yẹn táwọn òkè tí onímọ̀ kan sá Ànábì sallallahu alaihi wasallam ń sàlẹ̀, làwọn aṣọ ọrùn àwọn làwọn sáré bọ́ làwọn fi ń nu omi. ó tún lọ bá Ànábì sallallahu alaihi wasallam pé a ní kò tẹ́ àwọn lọ́rùn bó ti wà ń sàlẹ̀, kò rọ àwọn lọ́rùn rárá, mọ́ bọ̀ wá sókè. wọ́n sì l'Ànábì sallallahu alaihi wasallam padà gbọ́ láti bọ́ sí òkè. ilé rẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam ṣẹ́tù sí, wọ́n ló lò bí oṣù méje ń bẹ, àwọn kan tún ló jù bẹ́ẹ̀ lọ. gbogbo gbà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́ṣáláṣí Madina sallallahu alaihi wasallam. torí nígbà tí ràkúnmí yẹn ti fàyà sọlẹ̀, ibi ó fàyà sọlẹ̀ sí yẹn Ànábì ní ibi tá kọ́ mọ́ṣáláṣí sí náà ni. ta ló nílẹ̀ yìí? wọ́n láwọn ọmọ òrukàn méjì kan ni wọ́n ní, àwọn ọmọ kéékèèké tí wọ́n ti dàgbà ni àwọn ọmọ tí wọ́n ní ilẹ̀ yìí. àmọ́ àwọn Bani Najjar àwọn rẹ́dí àti yọ̀ǹdẹ̀, àwọn ọmọ kéékèèké ní àwọn yọ̀ǹdẹ̀, àwọn ọmọ àwọn ẹmọ wọ́rí àbá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ ayọ̀ wọn nínú. Ànábì ní rárá, ọmọ òrukàn ni wọ́n, kánà ti dàgbà ní alẹ́gbà consent ẹnu wọn látẹnu wọn. but ẹni tán ni ó máa mójútó dúkìá ọmọ òrukàn, kọ́ ọmọ wa on their behalf, kọ́ ọmọ fi dúkìá wọn tọrọ, kọ́ bá jẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní rárá, ẹ price ẹ, kí ni value ẹ, market value rẹ̀. tí yàn bá ara rú lẹ̀ yìí ní gbòòrò Madina lénìí ládùúgbò yìí ní location yìí, èló wọn ń tarú ẹ̀. wọ́n wá fún Ànábì value, Ànábì wa sanwó ẹ̀ sallallahu alaihi wasallam. ó sanwó ẹ̀ fún ẹni tí mójútó àwọn ọmọ òrukàn méjèèjì ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́ṣáláṣí síbẹ̀. ṣé wàá rí nígbà tá Ànábì ń bọ̀ wá kó tó délé bàbá Ayyub, tí ń bọ̀ lọ́nà tí gbogbo èèyàn ń fà, l'Ànábì bọ́kùnrin kan pàdé, òun kàn ti ẹ̀ranjú ń wò bí wèrè. níjọ́ náà ọ̀ranjú ń wò bí wèrè, àti ta ní alẹ́ lẹ́yìn, kò pé Ànábì, gbogbo èèyàn pé mọ̀ bọ̀ kò pé. Ànábì tí wàá lọ náà bí tó wà pé atata ní ọ́, kí lórúkọ rẹ̀? wọ́n ní ọ̀dà kọ́ ara ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam pé òun jẹ́ Abdullahi ibn Ubayy ibn Salul, Abdullahi ọmọ Ubayy ọmọ Salul lórúkọ òun. Ànábì ní sọ fẹ́ kí n dé sọ́dọ̀ tiẹ̀ ni? rárá, máa lọ bá wọn tí wọ́n ní kó dé sọ́dọ̀ àwọn, máa lọ bá wọn. ni wọ́n padà ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam pé kò yẹ kó má rí bẹ́ẹ̀, ń tọ́fàárì òun ni wípé sórí kó tó dé, gbogbo àwọn differences àti ìjà tí ń bẹ láàrin wa tá a ti ń ronú bò láparí ẹ̀, kò yẹ kó má lọ báyìí. là ń rò wípé bóyá tá a bá tiẹ̀ lọ́ba nípa tá a fẹ́ nìkan joyè, yóò lè já láṣẹ àtàlámójútó gbogbo ilẹ̀ yìí. gbogbo ọjọ́ tí àwọ̀ kan bá fẹ́ ṣẹlẹ̀, òun ni ó jẹ́ni tí ó mọ̀ parí ẹ̀, tí ó mọ̀ pẹ̀tù sí gbogbo wàhálà. òun là á ti ràn kẹ́ pé a fi jọba àti jí ó mọ̀ pé tó wọ́ là ń palẹ̀ mọ́ pé a fi jọba o. àmọ́ ní dídé tó dé yìí kò lè tẹ́ lọ́rùn, mọ̀ pé kò sáà ní sọ́ba ń lù ká Ànábì Ọlọ́run tó wà nù lù. ẹ̀dọ́ ẹni bá ń pàṣẹ ẹ̀sìn náà ni ó pàṣẹ ayé. ẹnkẹ́ àfáà ni wọ́n ẹ mọ̀ dá sí ti ń jẹ́ òṣèlú, kí ní jẹ́ bẹ́ẹ̀. tí wọ́n bá ti òsínbí oníwọ̀n pín dà, tó bá sì ń gbọ́gbé gbègbè, àfáà àgbọ̀nì tó bá ń gbọ́gbé gbègbè, wọ́n náà jáde síta wo ń tán ń gbé ká má bàa gbé kalẹ̀ sẹ́ńkùnlé rẹ̀. wọ́n gbé gbègbè ẹgbẹ́, ìwọ́n náà gbé bí ẹgbẹ́ tó bá sùn nulẹ̀ tó kàn dán pé wọ́n náà ń gbé kinní kan tó ọmọ bí wọ́n ń gbé sí,
nígbà tí kò bá ti sẹ́ni kankan lẹ́nu ọ̀nà tiẹ̀ wọ́n bá ẹjẹ́ agbè kábí kò kúkú sẹ́ni tó ní àmọ́ gbé síbí àbí kọ́ jáde kó owó ń tán gbé tó bá jẹ́ nǹkan burúkú ni tó bá fẹ́ gbé kábí ẹ má gbé kábí ẹjọ́ ẹ̀sùn síwájú tó bá ń dọ́ gbé wọ́n náà jáde kọ́ bá wọn gbé so tó bá ti di pé aṣòṣèlú táàsì mọ́ pé òṣèlú yìí ní tí ó affect nínú ẹ̀sìn tíjọba bá wòsùn tó bá ní ẹ má lọ mọ́ṣáláṣí mọ́ ó affect ẹ̀sìn àbí ó affect ẹ̀sìn ẹ má lọ hajj mọ́ ó affect àbí kò affect ẹ̀sìn wọ́n sì lágbára bẹ́ẹ̀ wọ́n lè ṣòfin bẹ́ẹ̀ tí ó dojú ẹ̀sìn wa délẹ̀ ń pé ẹnìkan kò tọ́ fẹ́ nìkan láti fẹ́ yàwó kejì khalas kò tọ́ fẹ́ nìkan láti fẹ́ yàwó kejì ẹ wo àwọn òfin tí China ṣe tán fi ń fara ní àwọn mùsùlùmí níbẹ̀ ń pé ẹnìkan wá sí rẹ́sítọ́ráǹtì ó wá ń pè ní halal restaurant ọlọ́ọ̀fẹ́ ta pork ọ̀fẹ́ ta ẹlẹ́dẹ̀ ọ̀tà tipa ọgbọ́dọ̀ tẹ́lẹ́dẹ̀ wọ́n hàn àwọn mùsùlùmí ní mọ̀nbẹ̀ débi pé wọ́n gbọ́dọ̀ mọ́ tọ́lọ ta ẹlẹ́dẹ̀ wọ́n gbọ́ àti tọ́lọ tọ́mọ̀ pé ó lòdì sẹ́sìn wọn nípa ẹ̀ ń discriminate ni ẹ̀rọ discriminate mọ́ ẹ̀rọ ṣe ti ń lọ́tọ̀ mọ́ ìjọba ní power ìjọba ní agbára láti yí ojú ẹ̀sìn padà so lánàá ìṣẹ́ sálàm bó ṣe dé Mọ̀dínà òun náà láláṣẹ òun náà ní aláṣẹ wàá tí ó máa pàṣẹ níbàámu pẹ̀lú mẹ́sẹ̀jì tí Ọlọ́run bá ti fi ràn tó bá yẹ sí pé tó bá ti sọ fún yín pé tó ẹ ṣe báyìí in tó bá tẹ́ ọba lọ́rùn ni tó bá tẹ́ ọba lọ́rùn tí ó bá tẹ́ ọba lọ́rùn ṣe mọ̀ pé ẹ̀sìn yìí ò lè wá sí practice àbára Mọ́kà láwọn ń kógun bọ̀ wá wọ́n fẹ́ wá jà Ànábì sálàm lógun Mọ̀dínà tánàbí wá ní tòǹtọ́lọ̀ ń bá wọn sọ ní pé a ń láti defend ara wa o tó bá bá ní rárá n tó pè wá kọ́ yẹn àwa lolóṣèlú àwa la mọ̀ tí ń jẹ́ ìlú ṣe n tó pè wá ní pé ká bẹ ara Mọ́kà pé kán má bínú àbí ká yọ̀ǹda rẹ fún wọn pé máa lọ sí Mọ́kà ṣe mọ̀ pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n lè fẹnu kò sí pé ẹja lè lọ pé kí ní ṣe ń lù wá àfi kójú òun náà láláṣẹ nígbà tó ti wá dé kò possible fún Abdullahi ibn Ubay ibn Salul láti remain gẹ́gẹ́ bí ẹni tí ó jọba mọ́ ó rí pé kí níyẹn ti jábọ́ ojú ogun míì tún dìde fún Ànábì sallallahu alaihi wasallam ogun tó jákù Mọ́kà ọ̀tọ̀ bó ṣe dé Mọ̀dínà ó ti rógun àwọn Yehudi ó tún ṣe rógun àwọn mùnáfìkì Abdullahi yìí ló padà di leader fún gbogbo àwọn mùnáfìkì torí kò rọrùn fún láti sọ pé òun ò ní ṣe tànábì winning team nìyẹn ibi tí gbogbo èèyàn ń lọ nìyẹn ó ní láti ṣe bí ìgbà kóun náà ń lọbẹ̀ at the same time ẹ̀mí rẹ̀ ọlọ́bẹ̀ so wá láti máa fi ọ̀bẹ ẹ̀yìn jà Ànábì sallam níṣu kọ́ paramọ́lẹ̀ kọ́ máa dàwùjọ mùsùlùmí rú ló fi jẹ́ àgbà gbogbo àwọn mùnáfìkì ní Mọ̀dínà tóru tọ́sán wọ́n ń ṣe meeting bó la ṣe dojú ẹ̀sìn yìí délẹ̀ bó la Ànábì ò ṣe ní ṣe àṣeyọrí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rẹ̀ ó padà máa jẹ́ yọ gan tá a bá ti ń pìtà Ànábì lọ ọ̀tá tuntun tí Ànábì tún méèkì ńgbà tọwọ́ Mọ̀dínà nù tá Ànábì ò sì mọ̀ rí tẹ́lẹ̀ Ànábì wá sọ̀kalẹ̀ sílé Abu Ayyub ń gbébẹ̀ gbogbo èèyàn wá kì gbogbo èèyàn àwọn kan gbóúnjẹ wá àwọn kan kálukú wá béèrè ẹ̀sìn wọ́n wá sálámù sí Ànábì sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tó tún jẹyọ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ń gbélé Abu Ayyub ní pé Abu Ayyub ló ṣe jọ́ kan àwọn gbóúnjẹ ránṣẹ́ sí Ànábì ń pé oúnjẹ alẹ́ àṣálẹ́ ìyàwó òun ti ṣe àwọn ṣe wàhálà ṣé tí Ànábì sallallahu alaihi wasallam bá sì jẹ oúnjẹ táwọn bá sè nílé àwọn ò ní ti jẹ èyí tí Ànábì bá jẹ kù gbogbo oúnjẹ yẹn pátápátá àwọn kọ sójú kan náà àwọn ò gbé gbogbo ẹ̀ síwájú Ànábì tó bá wá jẹ kù ọwọ́ ibi tó jẹ yẹn làwọn máa wá bu ọwọ́ rẹ̀ kì í ṣe pé àwọn kọ tàwọn sọ́tọ̀ àwọn kọ tà Ànábì sọ́tọ̀ sallallahu alaihi wasallam àwọn ọfà gbogbo àwọn kọ sójú kan náà wá gbé gbogbo ẹ̀ síwájú Ànábì ibi ọba wá jẹ dé ibi ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ gbogbo ibi tí ó ti bu oúnjẹ òun àti ìyàwó òun àwọn máa wá fọwọ́ lépa rẹ̀ òun àti Ummu Ayyub àwọn máa fọwọ́ lépa rẹ̀ káàkiri báyìí nítorí àlùbáríkà ọwọ́ ibi tá Ànábì sallallahu jẹ kù sallallahu alaihi wasallam ló ṣèjọ́ kan làwọn bá gbóúnjẹ ránṣẹ́ sí àwọn wá fi àlùbọ́sà sí dáadáa yìí táwọn gbé fún lálẹ́ yẹn gbálùkọ́rẹ́ àlùbọ́sà sí gálíìkì lóríṣiríṣi gbà wọ́n á dá oúnjẹ yẹn padà Ànábì sì jẹ́dá kan Ummu Ayyub níròyìn ó là Ànábì jẹ́dá kan gbogbo oṣù tó lò lọ́dọ̀ àwọn ọ̀fà rẹ̀ lóúnjẹ kan rí káwọn wá rí kọ́ mọ́ bú oúnjẹ kọ́ mọ́ lálé oúnjẹ pé oúnjẹ òfò ni oúnjẹ òṣì kò ní fàájúrò sóúnjẹ ìnìṣàháhù akalahu tọ́ba láìkì ẹ̀yọ́ jẹ́ wa illam yashtahihi tarakahu ma aaba an-nabiyyu sallallahu alayhi wa sallam ta'aman qat òun ò rí bí tá Ànábì ti ń lálé oúnjẹ kan rí torí tá a bá mọ process tó ń jẹ bá wa látọ̀dọ̀ Ọlọ́run ni èèyàn ní fẹnu bú oúnjẹ Ọlọ́run má fi bí pa wá
ẹni ebi bá pa yọ mọ rírì oúnjẹ tó bá láìkì ẹ̀ yọ jẹ tí ó bá láìkì ẹ̀ kò ní jẹ. wọ́n wá dá oúnjẹ yẹn padà sọ́dọ̀ àwọn lókè àwọn ò rápẹrẹ ń pa ànábì jẹun ọba àwọn nínú jẹ àwọn sáré lọ bá ń pé àbá ṣe ọ ni àbí kí ló ṣẹlẹ̀ ọ jẹ oúnjẹ yìí. ànábì ni ẹ̀yìn ó lálùbọ́sà ni oúnjẹ yìí lálùbọ́sà òun sì ní ìnímùrù onájà wọ́n máa bá mi sọ̀rọ̀ Jìbìrìlù tí wọ́n wá bá mi sọ̀rọ̀ láìkì òórùn àlùbọ́sà so wọ́n fa ànábì sallallahu alaihi wasallam kì í jẹ àlùbọ́sà ó sì ṣe é léèwọ̀ èèwọ̀ mọ̀kìrúhù ní o kìí ṣe wọ̀ tí yẹn mọ́ dẹlẹ́ṣẹ̀ ńláńlá nítorí ẹ pé gbogbo ẹni tí máa ń bọ̀ wá mọ́ṣáláṣí ẹ yé jàlùbọ́sà man akala minkumu thawma fala yaqrub masajidana fa innahu yu'dhina bi rihi thawm gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ jàlùbọ́sà mọ́ wá sí mọ́ṣáláṣí wa tó o bẹ́ẹ̀ lè wá ọmọ ní wá lára pẹ̀lú òórùn àlùbọ́sà ṣé mọ̀nyàn bá jẹ àlùbọ́sà ayù tó bá jẹ kóòrùn rẹ̀ tó lọ lẹ́nu yọ pẹ́ lárúbá dẹ̀ mọ́ jẹ gan. wọ́n á ní innal malaikata tata'adha mimma yata'adha minhu al-bashar ntí máa ń ní àwọn èèyàn lára nínú òórùn àti nínú ìrísí ta kì í láìkí pé àyàmà bẹ́ẹ̀ náà làwọn màláìka náà yìí máa rí wọn là àyè táwọn màláìka sì fẹ́ máa wá ní mọ́ṣáláṣí a fẹ́ kírun pẹ̀lú wọn àwọn náà fẹ́ so sáfù pẹ̀lú wa tẹnu rẹ̀ bá ń rùn wá ń wá sí mọ́ṣáláṣí ṣe mọ̀ yóò ní àwọn màláìka là lọ́fà ẹ máa fọyín gbogbo ìgbà tá a bá ń ṣàlùwàlá súnnà ní ká fọyín ní àwọn àfóhùn fíkìú fi tì í bọnú iṣẹ́ àlọ́ àpótọ́ bá ti fẹ́ fomi bọ́nu èyí tó fi ṣẹ̀ mọ́ wá pákó káàkiri gbogbo ìgbà fẹ́ kán lo ìka rẹ̀ náà kó tì í bọ ẹnu báyìí ó ti lo súnnà à ń fọyín tá a bá ń ṣàlùwàlá bá nì sallallahu alaihi wasallam. ìyẹn jẹ́ kọ́ mi tí atukọ̀ lára ìbágbé ànábì pẹ̀lú Abu Ayyub ó ṣe jọ́ kan nígbà tá ànábì wọ dárúbà ní Najar àwọn obìnrin àtàwọn ọmọdé náà bá kó ìlú wọn bá bẹ̀rẹ̀ sí ní máa kọrin tínú wọn ń dùn tára wọn ń yá pé àwa lálábàágbé ànábì nahnu jawari min bani Najari ya habadha Muhammadun min jari ya habadha Muhammadun min jari. ibẹ̀ ni wọ́n ti lùlù tí wọ́n ti pàdé ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú aráyá pẹ̀lú ijó pé àwa la bá ṣe ará àdúgbò gbogbo èèyàn ń dùn kán gbà á sílé kò délé ẹnì kankan ilé tiwa lóde akú oríire akú ayọ̀ wọ́n lùlù yẹn wá bá ànábì sallallahu alaihi wasallam tínú wọn dùn ànábì ní sẹ́mi náà lẹ fẹ́ràn tó báyìí wọ́n níwọ̀ náà ní ànábì lèmi náà nífẹ̀ẹ́ yìí náà sallallahu alaihi wasallam. bí wọ́n ṣe gbà á lálejò bó ṣe gbé ilé Abu Ayyub ní àfáàní banabiya masjidahu wartahala ilé Abu Ayyub yẹn là ànábì sallallahu alaihi wasallam wà tó ti kọ́ mọ́ṣáláṣí rẹ̀ Kùbá ọ̀rọ̀ Kùbá ní ṣe ń sọ̀bọ̀ ànábì kọ́ mọ́ṣáláṣí Kùbá ó fi bẹ́ẹ̀ lẹ̀ lè tọ́ ibà tà fàáhà ìtọ́ ọba nuzula ó wá wọnú gbòòrò Madina tọ́bat nuzulan ó gbé gbèsè ayé tọ́ da níbẹ̀ ó sọ̀kalẹ̀ ní ìsọ̀kalẹ̀ rere fabarakatna qatuhul ma'mura rankumi ànábì sallallahu alaihi wasallam tólúwa ń pa láṣẹ tólúwa ń kọ́mọ̀nà nke ibi ni ọgbà ibi ni ó sọ̀kalẹ̀ sí mọ́ṣáláṣí tá ń lọ Madina yẹn ó ti níbi tá destiny pé yọ wà orí ilẹ̀ àwọn ọmọ òrukàn méjì yẹn ni mọ́ṣáláṣí yẹn máa wà. àwọn yẹn ń fa rànkúnmí àwọn ọmọ ẹgbẹ́ rànkúnmí tọ́lọ̀ ń pa láṣẹ ni pé ẹ mọ̀ bọ̀ wá lé wa ànábì ní ẹ filẹ̀ wọ́n pa á láṣẹ ni. bimawdi'il limasjidi fi dhahira ọlọ́ọ̀ sọ̀kalẹ̀ nígbà tí ó gbégbá àyà lélẹ̀ ó jẹ́ ibi tí mọ́ṣáláṣí padà wà lé nìyẹn fi dhahira lọ́sàn-án gẹ́rígẹ́rí ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n fi wá bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́ṣáláṣí yẹn díẹ̀díẹ̀. fàhálà fi dárí Abi Ayyuba ilé Abu Ayyub la Nabi sọ̀kalẹ̀ sí hatabutana masjidahu rahiba hatabutana masjidahu rahiba níbẹ̀ la Nabi sallallahu alaihi wasallam wà tí wọ́n ti ń kọ́ mọ́ṣáláṣí yẹn díẹ̀díẹ̀ kí kọ́ mọ́ṣáláṣí wọn ó sì ṣe yẹn Nabi kò mọ̀ pé ẹ máa nìṣó ẹ máa kọ́ kọ́kàn máa supervise wọn kìí ṣe supervision ni wọ́n jọ ń gbé òkúta ní o sallallahu alayhi wa sallam. ọya àwọn sàábé lẹ́nu ń jọ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣe tá ànábì náà bẹ̀rẹ̀ sí ní máa ru bíríkì tí náà bá ń sáré kọrin jọ náà tó lárúbá láìkì irtijaz irú orin tí wọ́n láwọn obìnrin ẹ̀ka kọ yẹn àtàwọn ọmọdé irtijaz wọ́n ń pè irú ẹ̀ náà ló hun orin táfà yìí fi ń kọ́ wa ní Sirah yìí àfa àtọkọ tíra yìí táǹkà yìí ohun yẹn rọ́jàzì wọ́n ń pè ó dùn sáré fi compose orin so ó dùn sáré fi gbé ọ̀rọ̀ kalẹ̀ tí lárúbá bá fẹ́ máa kọ orin bí tí ó jẹ́ bí àpagbè
tí gbogbo wọn náà jọmọ gbé tí wọ́n jọmọ kọ́ Rogers wọn sábà máa lò wọ́n pe la nǹkan àdínà wà Nabawiyyah ya'malu fadhaka minnal amalu limudallalu la nǹkan àdínà wà Nabawiyyah ya'malu fadhaka minnal amalu limudallalu. ní gbogbo wọn bá gba orin wọ́n ti ń gbé blọọkù tán gbé gbogbo ẹ̀ orin wọn ń kọ wọ́n tí ó ti wá di pé wọ́n ń forin yẹn gan dára wọn lára yá káwọn mọ́ bá àmà láṣẹ táwọn ń ṣe. ńlá ń kọ́ àdínà tá a bá la jókòó wà Nabawiyyah ya'malu tá nẹ́bí dẹ̀ mójútó ṣẹ́ tó báyìí tóun fún rẹ̀ náà rú pọ́npọ́n fadhaka minnal amalu limudallalu ajá sí pé iṣẹ́ ìsinmi tọ́lọ́hun ò ní gbà lọ́wọ́ wa nù. ànábì ń ṣiṣẹ́ ńlá àgùn tó báyìí káà máa wá sinmi gbogbo wọn náà bá bẹ̀rẹ̀ wọn bá mójútó iṣẹ́ wọn ń kọ́ mọ́ṣáláṣí ni. wa hawlahu manazila li ahlihi bọ́n ṣe ya pláàni mọ́ṣáláṣí yẹn ní pé kó jẹ́ igun mẹ́rin báyìí ẹjẹ́ á sọ pé igun òkè yìí ni igun ìmáàmù igun tí ìmáàmù máa ń wà ìbẹ̀rẹ̀ òkè mọ́ṣáláṣí ó wá wá sílẹ̀ báyìí tó jẹ́ bíi 4 square òkè yìí lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ òkè yìí ni wọ́n fi manazilan àwọn ilé sí wa hawlahu manazila li ahli fáwọn ìyàwó ẹ̀ wọ́n fi bíi ká sọ pé self-contained kan sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí báyìí mọ́ṣáláṣí jẹ́ 4 square wọ́n fi self-contained kan sí lẹ́gbẹ̀ẹ́ ìjẹ́ ti Aisha wọ́n fi kejì sí ìjẹ́ ti Sauda ìyàwó Sauda obìnrin méjì ìyàwó méjì ló sì jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam nígbà náà kódà ìyàwó Aisha nígbà tán kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ wọn kò tí ì wọ ọ̀dẹ̀dẹ̀ Ànábì sallallahu alaihi wasallam láti Mọ́kà wọ́n kàn so igi ni kò tí ì wà lọ́dẹ̀dẹ̀ Ànábì ń sì ń bẹ nílé bàbá rẹ̀ Abubakar. wa hawlahu ashabu fi dhillihi àwọn sàábì Ànábì wá rọ kiri ká Ànábì sallallahu alaihi wasallam lábẹ́ ìbòjì rẹ̀ láàrin ìgbà tá à ń sọ yìí náà ni Salman Farisi Salman ará Faris lòun náà gba Islam ó ti wà Mẹdínà ká Ànábì sallallahu alaihi wasallam ó tó débẹ̀ ó ní long story tí ń bá bọ̀ wá ká summarize ẹ̀ wọ́n júwe fún ni ní pé kó máa lọ Mẹdínà bó ṣe bẹ̀rẹ̀ ní pé Faris ló ti ń bọ̀ wá Faris yẹn ń jẹ́ Iran lẹ́ni ní Asfahan state kan ní Iran tó ń pè ní Asfahan níbẹ̀ ni Salmanu ni wọ́n bí sí ọmọ ibẹ̀ ni ó sì ní bàbá tó bí òun jẹ́ ìkan nínú àwọn gbòógì baálẹ̀ ní àdúgbò àwọn bàbá àwọn láti kékeré fẹ́ràn òun débi pé kìí fẹ́ kó wọn jáde kìí sì fẹ́ kó wọn òun ọmọ tágán òun ọmọ lú òun ọ̀dàbí kankan mọ̀ inú ilé ní inú ìgbà ó dẹ́díkéètì òun fún ìjọsìn iná ni wọ́n máa ń sìn iná yẹn kò gbọ́dọ̀ kú inú àwọn ọmọ tí ó jókòó tí iná tí wọ́n mọ̀ fàtẹ́gùn sí mọ́ kóná látàárọ̀ dálẹ́ látàlẹ́ mọ́júmọ́ lòun wà láti kékeré òun tóun fàyè òun ránù Salmanu ni o nígbà tí ó wá di òréré kan níjọ́ kan tí bàbá òun wá rán òun jáde ó gbọ́dọ̀ pẹ́ o ó fún òun láǹfààní àti ríta inú òun dùn bóun ṣe ríta lòun bá rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn pásítọ̀ kan àwọn ń ṣèjọsìn àwọn kìrìsìtẹ́nì lòun bá láìkì tẹ́ ń ṣe nígbà òun láìkì ẹ̀sìn àwọn eléyìí ó dájú ẹ̀sìn táwa ń ṣe lọ òun béèrè lọ́wọ́ wọn kí bó lẹ ṣe ń ṣe Ọlọ́run tó ṣẹ̀dá iná làwọn ń sìn àwọn ò sìn iná iná máa ń kú tòótọ́ àwa làjí ó kú ẹ̀yin ọba tó ṣẹ̀dá iná lẹ́yìn ń sìn ẹ̀sìn tí yóò dájú tiwa lọ́nu ọwọ́ adélé ń sọ fún bàbá wọn pé mo rẹ́sìn kan ó dẹ̀dá pé tí wọ́n dájú tiwa lọ bàbá bá yarí wọn lọ wọn ìjọ jáde mọ́ wọ́n dè mọ́lẹ̀ ó ti sọ fáwọn tọ̀hún ní pé tóun bá fẹ́ bá yín ṣẹ̀sìn yìí ọ̀nà wo lòun lè gbà bá yín ṣe ń bò lẹ́sìn yìí ti pilẹ̀ gan wọ́n ní ẹ̀sìn yìí àwọn tá kọ́ àwọn lẹ́sìn yìí Syria ni wọ́n ti wá Ṣáàmù ni wọ́n wà làwọn ọ̀gá àwọn wà ó ní táwọn ará Ṣáàmù yẹn bá wọ ẹ jẹ́ kí n mọ̀ ọmọ bàbá báyìí baálẹ̀ báyìí ọmọ rẹ̀ ní mí ẹran ní sí mi màá tẹ̀lé yín wọ́n ti dè é mọ́lẹ̀ àmọ́ ó sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn tán jọ ń gbélé pé ẹ bá mi lọ́dọ̀ àwọn tán ń ṣèjọsìn láàyè báyìí pé wọ́n má gbàgbé gbogbo ìgbà tí àwọn tí wọ́n ń bọ̀ láti Syria bá wà o kẹ́ jẹ́ kí n mọ̀ mo fẹ́ tẹ̀lé wọn ìgbà táwọn ará Syria dé wọ́n bò ń dọ́ ó ṣe bákan ó yọ kúrò lábẹ́ bàbá rẹ̀ ó tẹ̀lé wọn lọ sí Syria nígbà tó wá dé sí Syria ó béèrè pé pásítọ̀ wo ló dáa jù ilé ìjọsìn wo ló dáa jù òun fẹ́ máa ṣẹ̀sìn Christianity yìí nígbà tó débẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe jọ́sìn chọ́ọ̀chì náà ní ń gbé lọ́dọ̀ pásítọ̀ ńláńlá kan olórí ìjọ ó ní tóun kíyèsí ni kí eléyìí ṣe ni Ọlọ́run fa gbogbo ìgbà tí wọ́n bá mú owó ìjọ àti wọ́n ṣe ń pè ìdámẹ́wàá wá àti sàárà tán bá dájọ́
àpò ara ẹ̀ ní máa ń kó dodo ẹ̀ sí kì í fi ṣètọrẹ àánú òun ò tí ì débi tóun lọ tẹ́sìn yìí bá tiẹ̀ da ẹni tóun ń tẹ̀lé yìí kì í ṣe ẹni tó yẹ kó wọn tẹ̀lé ni kò pẹ́ kò jìnnà bàbá yẹn kú ìgbà tó kú wọ́n fẹ́ lómi ṣe olórí ìjọ ẹni tán fi ṣe olórí ìjọ lẹ́ẹ̀kejì òun dá ọjọ́ ọmọlúwàbí ọ̀làwọ́ ìmọ̀ ń sin lọ́wọ́ kìrìsìtẹ́nì náà ni o ìgbà tí bàbá yẹn wá fẹ́ kú òun fẹ́ràn ẹ̀ gan bàbá yẹn náà fẹ́ràn òun ní wọ́n á sọ fún bàbá yẹn pé bẹ́yìn ṣe rí yìí ta lòun tún lè tọ̀ lọ tí ó tún jẹ́ ẹni olúwa tó tún rí bẹ́ẹ̀ ṣe rí yìí bàbá yẹn tún júwe ẹnìkan fún òun tún lọ́dọ̀ ń tọ̀ ìgbà tó ń tọ̀ yẹn náà fẹ́ kú ta ló tún rí bẹ́yìn ṣe rí yìí ta ló tún dá báyìí tóun tún lè máa ṣèjọsìn lábẹ́ rẹ̀ ló ń tọ̀ wá ní mọ́ da rẹ̀ láàmú tó bá ń wẹ́ni tó dáa kọ̀ pọ̀ mọ́ láyé máa lọ ìlú kan ní ilẹ̀ lárúbáwá ìlú yẹn tó bá débẹ̀ àpẹẹrẹ tí wàá rí ni pé ibẹ̀ ní igi làbídùn tó pọ̀ Màdínà sì ní nínú tí Màdínà nídè ní eléni tá à ń sọ̀rọ̀ yìí ní làbídùn yóò gbó kìkìdá Màdínà làbídùn ni ìlú yẹn ní igi làbídùn tó pọ̀ ńbẹ̀ ó dẹ̀ ní àpáta báyìí ó describe bí Màdínà ṣe máa rí òun náà débẹ̀ rí ó ní a rí nínú júwe pé ànábì kan ó dìde níbẹ̀ olótìtọ́ ni ẹni ìmọ̀nà Ọlọ́run ọba ni lọ́ọ́ dúró dè níbẹ̀ ibẹ̀ ni ó ti jíṣẹ́ yóò ṣèrìn àjò wábẹ̀ ni tọ́ba ní tó dẹ̀ fi dá a mọ̀ tọ́ba dé òun ni pé yóò jẹ́ nìkan tí kì í gba sàárà yóò sì jẹ́ nìkan tí kì í gba sàárà àmọ́ tó bá fún ní gift yìí máa ń gba hadiya kì í gba sadaka yóò ṣèrìn àjò wá kì í gba sàárà àmọ́ máa ń gba hadiya ẹlẹ́ẹ̀kẹta àpẹẹrẹ ní pé tọ́ ọ bá ti rí owó èjìká rẹ̀ ó rí àpẹẹrẹ nùbú wà ní èjìká rẹ̀ kìnnì kan ó lè téńté ní èjìká rẹ̀ tí ó dàbí ìgbà pọ̀ ta síta ó ta sókè báyìí ìṣẹ̀dá rẹ̀ nu ó dà ipa sọ nígbà tá a sọ description bá nàbì ṣe rí sallallahu alaihi wasallam àwọn àpẹẹrẹ yìí ni wọ́n fún Salmanu ní pé máa lọ sí ibẹ̀ wọ́n wá ń wà lù yẹn káàkiri ọba àwọn lárúbáwá kan pàdé pé ẹjọ́ mò ń lọ sí ìlú lárúbáwá tí ó rí báyìí torí báyìí ní bóyá ayé sí rí bá bóyá nǹkan kan ọ̀dà àmú ọ̀dẹ́bẹ̀ àmọ́ wọ́n náwó wọ́n gba dúdú property rẹ̀ wọ́n bá tún tà á lẹ́rú wọ́n gba property lọ́wọ́ rẹ̀ wọ́n tún tà á lẹ́rú fáwọn kan wọ́n ṣàbòsí fún bó ṣe dẹrú láti gbà náà nù ọmọlábí ẹni tó níbi tó níbi tó nílé tó níran wọ́n tà á lẹ́rú àwọn tán tà á fún àwọn náà tún tà á fẹ́ nìkan rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ó padà bá rẹ̀ ní Madina ìyẹn Salman ó wá wà ń bẹ̀ ìgbà tán á ní ẹnìkan péré lánàbì láti Mọ́kà yóò sọ̀kalẹ̀ sílùú wa ó ní bóyá n tí wọ́n sọ fún mi bóyá orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ màá mọ̀ wọ́n ti fún mi láwọn àpẹẹrẹ tí ń fi kọ̀nfàmù ẹ̀ sallallahu alayhi wa sallam ó nígbà tá ànábì dé òun mọ̀ọ́mọ̀ dán o òun wá owó kan ẹrú ó lóun wá owó kan òun ṣàjọ mọ́ra wọn lòun bá lọ bá ànábì òun ra kíní bó sì fi ra nǹkan ní ìrántí bí kíso náà ṣe lọ mọ́ òun ṣàlọ́ fún ànábì sallallahu alayhi wa sallam òun wá déwájú òun wá ní sàárárì ẹgbàá sàárárì Ọlọ́run sì rí i pé anabi sàlámù gbà ó wá gbé fáwọn sàábé táwọn bẹ̀ ń pé ẹgbà ẹjẹ́ anabi sàlámù ọ̀fọwọ́ kan òun dì í mọ́wọ́ ó tún wáá yá òun tún ṣàwó mi jọ òun tún fi ra nǹkan kan òun gbé lọ òun ò wá lo language àkọ́kọ́ òun máa ń pè sàrà òun lo language gift rí mo fún anabi sallallahu alaihi wasallam ó lọ anabi sì gbà ó sì jẹ́ ó ló jẹ́ kóun kọ́kọ́ confirm ẹ̀ pé n tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lórí tòótọ́ òun tún wá ṣe òun tún ṣọ́ọ̀ṣọ́ òun wèjìká rẹ̀ òun tún rí àpẹẹrẹ tán wí ń bẹ̀ fẹ́ni tí ó bá mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin sàárà àti gift nínú Islam ni pé tán bá ní hadiya nínú fíkíù gift ni kò ṣe dandan kí èèyàn jẹ́ tálíkà kó tó entitled sí sàárà tálíkà la lè fún èèyàn gbọ́dọ̀ fólówó ní èèyàn ṣe sádàkà fún sàárà Ọlọ́run ní innama sadaqatu lil fuqara àwọn tẹ́ ẹ lè fún ní sàárà tó bá ti jẹ́ sádàkà aláìní ni ó dẹ̀ dákọ àwọn ìran mẹ́jọ tí mo gba sàárà aláìní ẹni tó jẹ́ gbèsè ẹni tó wà ní ìgbèkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ́rú tẹ fẹ́ bọ́ ọkùnrin lọ́rùn àbí ẹ fẹ́ náwó sójú ọ̀nà Ọlọ́run ọba àmọ́ pé olówó ọlọ́lá àbí ọ̀rẹ́ mi kan àbí gift ni ìyẹn lè fún àwọn gift ẹ fẹ́ fi tún ìṣọ̀rẹ́ ṣe pé relationship wa ẹ fẹ́ fi enhance rẹ̀ ẹ fẹ́ fi smoothing ẹ̀ òun ni gift wà fún sàárà mo fẹ́ bójú rí Ọlọ́run pàdé mo fẹ́ bọ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní sàárà wà fún ló fi ṣe wọ fún Ànábì sallallahu alaihi wasallam àtàwọn ọmọ rẹ̀ ìran rẹ̀ kàn máa jẹ sàárà Ànábì sallallahu alaihi wasallam ó sì wá nu hadith kan pé gbogbo àwọn táwọn já Ànábì Ọlọ́run pátápátá làwọn kì í jẹ sàárà torí
sàárà ìdọ̀tí ara ni, ìdọ̀tí tí ń bẹ lọ́rùn àwọn èèyàn ni nke mo fowó yìí ṣe sàárà fọ́lọ́run tó bá ti ṣe sàárà bẹ́ẹ̀ a máa bọ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn ẹ̀ oògùn yẹn kò tọ́ sáwà lẹ́nu. ẹlẹ́ẹ̀kejì bàṣírí ló tún jẹ́ nítorí pé tó bá já pé ànábì sàlám máa jẹ sàárà ní gbogbo owó tán ń dájọ́ fún yẹn àwọn èèyàn tán ń bú ànábì lé ní wọn ni nítorí owó ni fi ń pèrè lánàbì ọlọ́run jàre kán lè máa dá sàkájọ fún kì í fọwọ́ kàn kì í jẹ ń bẹ̀ ó ṣèwọ̀ fún kó jẹ ń bẹ̀ kódà ó ṣèwọ̀ fáwọn ọmọ rẹ̀ kan fẹnu kàn ń bẹ̀. ànábì ṣèjọ́ kan tó rí làbídùn kékeré lẹ́nu ẹnu Hasan ọmọ rẹ̀ Hasan ń jọmọ kékeré múlẹ̀ ti rí làbídùn yìí wọ́n ní láyé pé kan náà làbídùn sàárà táwọn kan gbé wá ànábì tọwọ́ bọ̀ lẹ́nu ọyọ kúrò pé èèwọ̀ ni fún àwọn mọ̀lẹ́bí mi kan jẹ so èèwọ̀ ni fún kan jẹ àmọ́ gift bí kí o fẹ́ ra mọ́tò bùn ọba àlú yẹn gan ló lọ́jọ́ ẹ lọ o fẹ́ ra mọ́tò fún gift náà pélé yẹn ìyẹn lè fẹ́ ni tó ní ìyẹn lè fẹ́ ni tí èṣe mùsùlùmí ní gift ìyàwó lè fún ọkọ ní gift ọkọ lè fún ìyàwó ní gift àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gift ni pé àjọṣepọ̀ wa kó dán mọ́rán kó tún dáa ju ti àtẹ̀yìnwá lọ ẹ̀ẹ́gbà ládàá ń pé àníyàn rẹ̀ dáa ó fẹ́ kájọṣepọ̀ dáa ó sì lè ṣe gift yẹn gan kọ́mọ̀ ní ládánú ìyẹn máa ń ṣe hibatu thawab ń pé mo fún ẹ nítorí kí wọn náà lè fẹ́ mi náà ẹni tó fẹ́ jẹ gómìnà tó wá ra jíìpù ńláńlá kan fọ́ bá a lu wọn ṣẹ̀wẹ̀ pé ń tí ń retí ni pé tó bá dásìkò election kọ́ba náà bá a mobilize àwọn èèyàn pé òun ní ẹ dìbò fún so kìí ṣe nítorí tọ́lọ́run tà nábì gift náà kiri gbogbo àwọn ilé yẹn kìí ṣe sàdákà so ila akhirihi anabi sallallahu alaihi wasallam kìí jẹ sàárà Salmanu láwọn àpẹẹrẹ yìí lòun rí tó fi gba Islam àárín gbà lòun náà gba Islam anabi sallallahu alaihi wasallam tọ́jọ́ owó bá ti wá lọ jù ó wá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ kí Mádínà ó dùn gbé fáwọn èèyàn àfáà ní tọ́ba ti bí ìtọ́ibà tumi ń bá a dé rọ́dá di pẹ̀lú dídé ànábì tó dé sí Mádínà wá di ibi tó dùn ún gbé ó di tọ́ọ̀bà tí ó dùn tọ́ibàtù nínú orúkọ tí Mádínà ń jẹ́nu Yẹ̀sìrìbà ní jẹ́jẹ́jẹ́ rẹ̀ ànábì dé wọ́n pè ní Madinatu Rasul ìlú òjíṣẹ́ Ọlọ́run ló fi di Mádínà tọ́ọ̀bà tí bìí wọ́n bá tún pè ní tọ́ibàtù ìlú tó dùn nítorí pé ojú tí wọ́n fi ń wo Mádínà tẹ́lẹ̀ láti Mẹ́kà ara Mẹ́kà ni Yẹ̀sìrìbà wọn lọ ẹjọ́ wọn lọ ibi wọn kù sí wọn déhùn àìsàn máa dà wọn láàmú ní Mádínà àìsàn máa já wọn lógun bẹ́ẹ̀ ẹ rí i pé ibẹ̀ náà ni grandfather Nabi Hashim grandfather lọ́nlọ́run lọ kò dé mọ́ ìyá tó bí ànábì sàlándà tá ànábì pé ọmọ ọdún mẹ́rin tí àbí ọmọ ọdún mẹ́rin náà ní Dárúbà Saad ibi tó ti lọ́ọ́ mú ní kékeré tán dá a padà nígbà wọn dá a padà tí ìyá rẹ̀ mú un ṣèrìn àjò lọ pé ìlú bàbá rẹ̀ ìlú ìyá bàbá rẹ̀ wá lọ kí wọ́n bẹ̀ Mádínà yìí náà wọ́n lọ tí ìyá ànábì ń padà bọ̀ wá tí ò délé mọ́ bàbá ànábì náà Mádínà yìí náà ni wọ́n ló wá tóun náà lọ sí Síríà ó jẹ́ ya Mádínà náà ni kò dọ̀hún mọ́ ó gbajúmọ̀ láwùjọ gbogbo rẹ́jọ̀nù yẹn ní Hijazi pé Yẹ̀sìrìbà ìlú àìsàn ni ìlú ìparun ni wọ́n ti wá fọkàn sí pé tán bá ti dọ̀hún àwọn sàábí ó parun tán bá ti dọ̀hún àárẹ̀ burúkú ó kọlù wọn so ìfọkànsí yẹn ti wà lọ́dọ̀ gbogbo àwọn kèfèrí hùn kì í ṣe Mádínà wọn náà lọ ìyìn tí ọ̀pọ̀ àwọn ti dúró dè wọ́n bẹ̀ ni wọ́n fi sọ lórúkọ tó dá orúkọ tó dùn pé ẹ má fojú aburú wò mọ́ ẹ má pè ní Tọ́yìbà ẹ má pè ní ìlú tó dùn ẹ má pè ní báwọn ará ẹyẹ ń kọrin lọ nínú òsì fẹ́ jẹ́ ẹyẹ ń sunkún ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò fẹ́ jẹ́ ẹyẹ ń sunkún mọ́ orúkọ yẹn ò wà optimistic ó wà pessimistic ẹyẹ ń sunkún ó ṣe jọ́dọ̀ àwọn ní ti ń sunkún ẹ má bá wa pè é lẹ́yẹ ń kọrin ayé padà sẹ́yẹ ń kọrin bẹ́ẹ̀ náà ni Mádínà Yẹ̀sìrìbà ti ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú tán fi ń wò ó ardun mash'uma ni ilẹ̀ táwọn èèyàn kì í fẹ́ dé ìfọkànsí pé tá a bá débẹ̀ aburú ó ṣe wá àjálù burúkú ó jálù wá ànábì ni ẹ máa pè ní Tọ́yìbà èmi ti débẹ̀ náà ọgbọ̀dọ̀ dùn ọgbọ̀dọ̀ dá ànábì dẹ̀ ṣàdúrà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run nke inna Ibrahima harrama Makkah Ọlọ́run Ibrahim ló lò tó fi sọ Mẹ́kà di ilẹ̀ abèwọ̀ ilẹ̀ òkò tí ó lè produce lòun náà tẹ́lẹ̀ ọdẹ sọ di ilẹ̀ albarka wa ana haramtul Madina èmi náà fẹ́ sọ Madina yìí di ilẹ̀ abèwọ̀ Ọlọ́run bá ń fa albarka sí habib ilayna al-Madina fífẹ́ Madina sọ́kàn gbogbo wa kama hababta ilayna Makkah bá a ti nífẹ̀ẹ́ Mẹ́kà fífẹ́ Madina náà sí wa lọ́kàn
àfààní ashraka ma qad kana minha aswada gbogbo tó jẹ́ nǹkan tó dúdú birimu ní Madina tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ débẹ̀ àánú débẹ̀ wọ́n róore gbà kanat lamin awba'i ardillahi fazalada uha bihadha lijahi fazalada uha bihadha lijahi kanat tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lamin awba'i ardillahi Madina jẹ́ ìkan nínú àwọn ìlú táìsàn àti àjálù burúkú pọ̀ sí fazalada uha bihadha lijahi pẹ̀lú albarka nabi pẹ̀lú iyì rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àtàdúà tó ṣe pé Ọlọ́run bá wa lé ibà ni wọ́n ní kọ́kọ́ mọ́ tí mọ́ jà nílẹ̀ nígbà náà ìgbóná báwọn sàábẹ̀dẹ̀ ṣe débẹ̀ láàárẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ Abubakar ìgbóná yẹn kọlù tí ara rẹ̀ ń gbóná Bilal bákan náà Amir ibn Fuhaira bákan náà kódà yàwó Aisha ń sàn rẹ̀ gbogbo wọn lọ nígbà ní kété tí wọ́n ṣe sọ̀kalẹ̀ sí Madina lànàbí ń ṣàdúrà pé Ọlọ́run ilẹ̀ yìí bá wa ṣe ní ilẹ̀ àlàáfíà fún wọn gbogbo ẹni tó bá débi ìkún wọn kú mọ́ kán mọ́ yè àyè ìsàn tí ń dà wọ́n láàmú Ọlọ́run bá wa lé lọ sí Jufa eréjọ́nù kan tó ń pè ní Jufa ní ìtòsí Madina pé kọ́ mọ́ lọ́bẹ̀ sàbí ànábì kan sì béèrè lọ́wọ́ ànábì sàlám wọ́n ní sọ fún ànábì pé ó wá látọ̀nà Mẹ́kà ànábì wọn bí pé sọ pàdé ẹnìkan lọ́nà nígbà tó fẹ́ wọ Madina ń bẹ̀ ẹ́ nísìn ó ní wọn pàdé ẹnìkan kan yàtọ̀ sóbìnrin kan tó dúdú irun ẹ̀ gùn ó dẹ̀ wà ní òhò nǹkan yà wọn lẹ́nu pé àbọ̀ ya wèrè ní obìnrin dúdú tó wà ní òhò nìkan lòún pàdé ànábì lẹ́ni tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ náà nù pé tilkal humma walan ta'uda ba'da al-yawm ìgbóná tí ń dà wá láàmú Madina lálẹ́ jáde ìgbóná wa ní Madina ló gbáwọ́ obìnrin tó jáde Madina ló gbáwọ́ rẹ̀ wọ̀ kò tún padà wọ Madina yìí mọ́ sallallahu alayhi wa sallam ànábì fàdúrà lé ìgbóná jáde àmọ́ ó tún lo sábàbí tènìyàn náà sábàbí tènìyàn ní pé Madina wọn gbajúmọ̀ pẹ̀lú ìmọ́tótó ń gbogbo ọ̀dọ̀ àtànábì débẹ̀ sẹ́ńkẹ́ wọn ní tí wọ́n kọ́ fún wa kéékèèké ni pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó nìyẹn fi bá ìsàn jà nígbà tá ànábì gbé yẹ̀wò rí i pé ara Madina wọn kákòólé kan ìmọ́tótó ara Kùbá ní ara Madina ìgboro Madina wọn ò ní ara Kùbá ní tọ́lọ̀ yìí wọ́n pé fihi rijalun yuhibbuna an yatatahharu àwọn kan bẹ ní Kùbá Ọlọ́run lóhun fẹ́ràn wọn púpọ̀ wọ́n láìkì mọ́tótó Madina nígboro Madina wọ́n ní odò kan bẹ́ẹ̀ omi adágún ńláńlá kan bẹ́ẹ̀ tán pè ní Batha àbí Butha omi adágún omi ìdọ̀tí wọ́n dalẹ̀ síbẹ̀ wọ́n bóòlà ìsùn ṣe ni wọ́n dà wọ́n láàmú báwọn omi yẹn lànàbì kọ́kọ́ ní kí wọ́n ká má dalẹ̀ síbẹ̀ mọ́ ẹ jẹ́ kí omi yẹn ṣàn lọ pẹ̀lú ṣíṣàn omi yẹn tómi yẹn padà domi tọ́ mọ́ ó di pé environment bẹ̀rẹ̀ sí ni mọ́ clean àwọn ogun tá ànàbì kọ́kọ́ jánu ọjà omi yẹn lógun bẹ́ẹ̀ ló pàṣẹ pé gbogbo ẹni tí ó bá máa wá jímọ̀ tán ti bẹ̀rẹ̀ sí ní kí jímọ̀ gbogbo ẹni tí ó bá máa wá jímọ̀ àfẹ́ mọ̀ sọ́hún wẹ̀ lójoojúmọ́ àmọ́ tó bá ti díjọ́ jímọ̀ o ní láti wẹ̀ tó bá fẹ́ wá mọ́ṣáláṣí ẹ̀rí ẹ̀sìn tí ń impose ìwẹ̀ lé àwọn èèyàn lérí nítorí àlàáfíà ẹni tí ó bá wẹ̀ fóṣù kẹ́dàkùn bó àìsàn ṣe ní kọlù bó lábíà rẹ̀ ṣe ní gbóná wá ànábì ní tó bá ti díjọ́ jímọ̀ ẹni láti máa wẹ̀ ìwẹ̀ jímọ̀ ó di pé gbogbo kìíní ẹ̀ ń reduce problem àìlera bẹ́ẹ̀ lẹ́yìn fífọ̀ ẹ bá ti ń bọ̀ wá mọ́ṣáláṣí ẹ bá ti ń ṣàlùwàlá ẹ máa fọyín súnnà lọ́wọ́ pé ànábì ní láúlá an ashqa ala ummati tí ẹ bá ṣe pé ìfẹ́ ní àwọn ìjọ mi lára tí n bá ti pàṣẹ nísìn ó di dandan ni tí ó bá sì lò yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni pé ìfẹ́ kó yà jẹ yín lọ́dọ̀ Ọlọ́run la amartuhum bisiwaki inda kulli salah mi ò bá ní kẹ́ ẹ tó máa kírun kọ̀ọ̀kan kẹ́ ẹ máa tún máa búrọ́ọ̀ṣì kẹ́ ẹ máa fọyín pé tẹ bá ti fẹ́ kírun kọ̀ọ̀kan kí kálukọ̀ máa fọyín ìfẹ́ lẹ́nu rúnrún mọ́ṣáláṣí mi nítorí káìsàn ó lè ṣe kíni kó lè bá dínkù bẹ́ẹ̀ làlùwàlá dúdú gbà tá a bá jẹ́ mọ̀túnmọ̀ àlùwàlá tẹ́lẹ̀ coronavirus ò jẹ́ àmọ̀túnmọ̀ ọwọ́ fífọ̀ dúdú gbà nísìn kálukú mọ̀ pé n tà ń fọwọ́ kó tí ò ṣe é fojú rí ọ̀pọ̀ kọjá ń ta lérò ẹgbà náà ni àlùwàlá ti wà fáwa mùsùlùmí à ń wáṣà àlùwàlá lẹ̀ márùn lójúmọ́ ó kéré jù àwọn recommended one wá tó wà pé jẹ́ ìmọ̀ wà nú àlùwàlá dúdú gbà ìmọ́lẹ̀ lérí ìmọ́lẹ̀ ni sallallahu alayhi wa sallam anabi sì ṣòfin láti clean environment
a gbọ́dọ̀ rí ẹni kankan Ànábì la yabulanna ahadukum fil ma'i da'imi thumma yaktasilu fihi. Omi adágún tí ó bá ti ṣàn ẹ gbọ́dọ̀ tọ̀ síbẹ̀. Omi táwọn èèyàn bá máa ń lúwẹ̀ ńbẹ̀ ẹ gbọ́dọ̀ tọ̀ síbẹ̀ pé omi adágún ẹ mọ̀ bẹ̀ environment jẹ́ bá ní. Kálómi tí ń ṣàn ni ẹ̀yàn yọ ṣàn lọ. Omi tó mọ́ ó tún padà cover ilé yẹn. Àmọ́ omi tó bá dágún má tọ̀ síbẹ̀. Àbí ká máa yàgbẹ́ sí ẹnu ọ̀nà àmì ká máa dalẹ̀ nù káàkiri albaraz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ànábì sallallahu sọ̀rọ̀ lérí ẹ̀ ní pé ittaqul mala'in ẹ jìnà sí wéèpè kọ́ lọ yàgbẹ́ sí public níbi kan àbí kọ́ dalẹ̀ síbi táwọn èèyàn ti mọ̀ pé wèrè wo ló dalẹ̀ síbi. Ẹnìkan tí wọ́n tá mọ̀ ṣépè fún ọmọ fi pè ránṣẹ́ sí ọ. Ànábì sallallahu gbógun ti gbogbo bẹ́ẹ̀. Ànábì wá béèrè fún àwọn wo ní ọ̀gbẹ́ kànga nítorí tọ́lọ́hun toro mi náà wọ́n láàkì omi ní Madina ṣe ń pé dodo ń tọ́ padà ń di sickness inú bí ti ń jíṣẹ́ Ọlọ́run fún wọn ti wá yìí ní ń bá wọn manage health wọn ní tún bá wọn manage economy wọn gbogbo ẹ̀ náà lápadà sọ̀rọ̀ dé bó la Nábì ṣe bó ló ṣe regulate economy Madina èyí tó fi mójútó àlàáfíà lélẹ̀ challenge tó bá ń pé wọn yìí lálàáfíà ń lu yìí a fẹ́ sọ̀lú ìdìlú tí ó lálàáfíà ó ti fi tọ́lọ́run síwájú ó ti bẹ́ lọ́run lé lérí ó ti wá kú sábàbí ọwọ́ amójútọ́rọ̀ environment ń pé kí gbogbo lẹ́ ńlẹ̀ ó máa mọ́ ẹ máa ṣètọ́jú àyíká kí kálukú ó máa wẹ̀ kí kálukú ó máa fọ́nú. Ànábì sallallahu wá ń pé ta ní ọba àwọn òní nínú ẹ̀yìn tọ́lọ́run rẹ̀ sí tẹ́gbẹ́ kànga tẹ́gbẹ́ bóhò àwọn èèyàn láàkì omi ń lu yìí omi ìdọ̀tí wọn mọ̀ ó lè mú omi ìdọ̀tí kọ́ máa ṣàìsàn. Ní Talha ibn Ubaydillah dìde ó léye kànga tán ló gbé kànga lọ káàkiri Madina. Bẹ́ẹ̀ ni Uthman ibn Affan nígbà tọ́lọ́n bò láṣìírí tó rówó kan lòun náà bá ní kànga àkàndẹ́ nìkan ta omi fáwọn èèyàn ẹni bá rówó ní ọ̀rọ̀ omi lọ́wọ́ ni gbogbo èèyàn ló gbọdọ̀ ní access sómi lọ́ba ara kànga Bi'ru Ruma ọ̀rà ó dẹ̀ sọ di public asset pé anybody ẹ máa lọ pọn mímbẹ̀ lóru àtọ̀sán ẹnìkan gbọdọ̀ charge ẹnìkan lówó mọ́ sallallahu alayhi wa sallam. Bá Nábì ṣe bá àìsàn tó bá ní Madina bó ti bá a jà nù àtú sọ bó ti bá àwọn kan mí náà jà nínú àwọn challenges tó bá ọba ìjọṣepọ̀ ọba ó ní bó ṣe amẹ́nubà díẹ̀ ńbẹ àtú tẹ̀síwájú lórí rẹ̀ nínú tó bá pàdé ńbẹ òun là ìmọ̀ kan ó ní bó ṣe díìlì pẹ̀lú ẹ̀ nínú tó bá pàdé ńbẹ náà lọ̀rọ̀ economy wọn ó ní bó ṣe regulate ẹ̀ fún wọn. Ọlọ́run fún wa lẹ́mìí àtàláfíà. Ibi tí mo rò pé ká ti sinmi nu àbí ká ka ẹsẹ̀ méjì ẹjẹ́ ká méjì mélòó kan sì kò láròyé nù. Àfààní wa naqala Allahu bi fadli rahmati ma kana min humma biha lil juhfati pẹ̀lú kẹ́ Ọlọ́run ọba àti àánú rẹ̀ Ọlọ́run wá gbé kúrò ní Madina ó gbé lọ sí bodè Madina ma kana min humma gbogbo tí ń bẹ Madina ní ìgbónára àti bóyá malaria àbí ká fi wé malaria nítorí ìgbóná ní tán pè ní humma ara ó kàn máa gbóná tí yóò ní lálàáfíà wọn nígbà tó mú Abubakar tó mú Bilal tó mú Amir ibn Fuhaira wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ tí wọ́n mọ̀ túmọ̀ táwọn sọ mọ́. Ìyá Aisha ní sọ bẹ́ẹ̀ pé òun lọ tọ́jú wọn òun wò wọ́n òun bá Abubakar sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tóun sọ ọ̀tọ̀ lè sì ti ń fọ̀ àdáyà ni wọ́n ń sọ̀rọ̀ wọn mọ̀ túmọ̀ táwọn sọ wọn bí táàrẹ̀ yẹn lágbára lára wọn dé ó fẹ́ máa dé level tí ó mọ̀ máwọn sàábé ronú pé kí làwọn fi lu àwọn lẹ̀ sí. Àmọ́ kí wọ́n bá dì bẹ́ẹ̀ l'Ànábì sallallahu fi tètè dìde sí solution àlàáfíà sallallahu alayhi wa sallam. Kódà Ànábì sallallahu wọn lọ́wọ́ mọ́ṣáláṣí ń kírun fún wọn jọ́ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ìjókòó wọn wà láàrin kí ló ṣe tẹ́ ìjókòó kí ló ṣe yín àṣàláìsàn lọ́pọ̀lọpọ̀ kálukọ̀ lálàáfíà ó jẹ́ ká Ànábì sallallahu mú ọ̀rọ̀ àlàáfíà àwọn lọ́kùnkúndùn. wàlẹ́ ìsádà ẹja lóhùn wàlà tọ́hún yẹdùkúlù àfàhírùzù àhàṣínú Dajjal tó ní yọ wà nígbẹ̀yìn ayé òkúrò àgbàní nínú ibi tí ò ní lè dé Madina jẹ́ kan wàlá tọ́húnù Ànábì ti secure Madina nù tọ́húnù àjàkálẹ̀ àìsàn tí wá látọ̀dọ̀ àwọn àlìjẹnú tẹ́ mọ́ fi kan odindi ìlú tí gbogbo ìlú yẹn mọ́ parẹ́ látara rẹ̀ tó bá wọlé àìsàn yẹn kò ní dé Madina fàhírùzùhà hasinu ní tán fi ṣúgbà Madina security rẹ̀ ó lágbára. Aqama shahran thumma ba'du nazalati alayhi itimamu salati ukimilat nígbà tá Ànábì lò oṣù kan nílé Abu Ayyub ọ̀gángan gbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ̀ kalẹ̀ fún pé irun tẹ́ ń kí ẹ rántí pé mo sọ ní ìta sọ̀rọ̀ gbẹ̀yìn pé nígbà tá Ànábì sallallahu alaihi wasallam lọ gbàrún wá pẹ̀lú ìrìn àjò ẹ̀mí mímọ́ tó ṣe
ìyá Aisha ní méjì méjì nìrun nígbà tó padà yá ni wọ́n sọ ọ́ di mẹ́rin mẹ́rin rántí pé mo sọ pé àwọn àfáà kan tẹ̀ lọ́rọ̀ yẹn lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà Islam dúró lórí pé náà mẹ́rin náà ló wà originally táṣe ìrìn àjò ni wọ́n sọ di méjì so àwọn inú àwọn àfáà tán bọ́rọ̀ yẹn lọ làfáà tó ní tírà yìí wà onígbà tá Nabi sallam wà nílé bàbá Ayubu náà ṣẹ̀ṣẹ̀ sọ̀run di mẹ́rin méjì méjì yẹn ni wọ́n ń bá bọ̀ tẹ́lẹ̀ àmọ́rọ̀ yẹn kò lẹ́rìí tó ọ̀rọ̀ àdó Bukhari Muslim gbà wá àmọ́ àdìsí àwọn tibnu Abbas àtàwọn míì náà tó sọ pé láti ìpìlẹ̀ náà nìrun ti jẹ́ mẹ́rin mẹ́rin ó lálàáfíà ju eléyìí lọ wallahu alam. aqama min shahri rabi'in li safar yubna lahu masjidu wal mustaqar níbẹ̀ lànàbí wà ìyẹn lé bàbá Ayub láti oṣù Rabi'ul Awwal tó ti wọ Mẹ́kà tó ti wọ Madina ni títí tó fi di sọ́fàrù ọdún tí ó tẹ̀lé yubna lahu masjiduhu wal mustaqar wọ́n kọ́ mọ́sálásí rẹ̀ wọ́n dẹ̀ ń kọ́ ilé tí ó máa gbé níbẹ̀ láti máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run fún wa ní àṣepẹ́ èyí tá a ṣe yìí wọ́n ṣàgbà lọ́wọ́ wa Ọlọ́run jẹ́ ara àlùbáríkà nábì jẹ́ pẹ́ o ṣe wá lọ́mọ lẹ́yìn rí òdodo tó bá dijọ́ àlùkìyàmọ̀ ẹ̀yìn rẹ̀ náà ni ó ti jẹ́ abára wa wọlé ọlá ká bá a wọlé ọlá títóbi Ọlọ́run má jẹ́ àríyá nínú sàárè má jẹ́ àrí fìtínà bá a ṣe tọrọ yìí kọ́ṣẹ́ lérí àwọn ọmọ wa àti àwọn aya wa náà bẹ́ẹ̀ àtàwọn òbí tó bí wa Ọlọ́run bá kẹ́ gbogbo wọn lápapọ̀ Ọlọ́run jẹ́ aráyé ṣe kò sì jẹ́ ara àlùkìyàmọ̀ náà ṣe jẹ́ àṣẹ̀mí gígùn jẹ́ àṣàlùbáríkà tó pọ̀ fárísìkí kẹwa fẹ̀mí gígùn kẹwa fìfàyàbalẹ̀ kẹwa wọn fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa máa dáàbò rẹ̀ bò wá o gbogbo aburú ọ̀sán aburú òru Ọlọ́run fi ṣe wá gbogbo aláàárẹ̀ Ọlọ́run bá fún wọn lálàáfíà gbogbo ẹni tó jẹ gbèsè Ọlọ́run bá wọn san Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين